Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ní orúkọ Jésù lẹ́ẹ̀kan sí à ń gbé yín ga fún ìwàláàyè rẹ. A sì ń dúpẹ́ Olúwa fún ètò rẹ nínú ayé wa. Ọlọ́run, bí a ti ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti àṣálẹ́, à ń béèrè Olúwa kẹ́ darapọ̀ pẹ̀lú wa, ẹ̀mí mímọ́ kẹ́ gba ìṣàkóso, kẹ́ bá wa sọ̀rọ̀ ní èdè tí ó gbà yé wa, ẹ̀mí mímọ́ kẹ́ túmọ̀ ọ̀rọ̀ náà ní ọkàn àyà wa. Gbogbo ipá tàbí agbára òkùnkùn kí a má lè jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, kẹ́ fún wa ní ìṣẹ́gun lórí wọn. Olúwa, nípa ẹ̀mí rẹ kẹ́ sọ wá di òmìnira, nípa agbára rẹ kẹ́ sọ wá di mímọ́, nípa ìmọ̀ rẹ kẹ́ mú wa súnmọ́ ọ sí, nípa òye rẹ kẹ́ mú wa tẹ̀lé ọ ní gbogbo ọjọ́ ayé wa, kí ayé wa kó ní ìtumọ̀. Ní ìgbà tá a bá parí ìrìn àjò wa láyé, ká dé ìjọba ìyẹn Ọlọ́run, kí orúkọ wa kí ó má ṣe di àwátì nínú ìwé ìyè. Àwa ń dúpẹ́ Olúwa nítorí pé ẹ ti gbọ́ tiwa, ní orúkọ Jésù Kristi ni a ti gbàdúrà. Lẹ́ẹ̀kan sí à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti tún wà níwájú rẹ̀ ní ti àṣálẹ́ yìí. Ní ìjàndógún a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà tí a pè ní dídènà tàbí títako ìdánwò. A sì ti lọ ní abala ìkíní àti abala ìkejì ẹ̀kọ́ yìí. Lónìí à ń lọ ní abala ìkẹta ẹ̀kọ́ náà tí ń sọ fún wa nípa àwọn àbájáde. Àwọn àbájáde náà ní kókó ti ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. Àwọn àbájáde náà sì kẹ́kọ̀ọ́ nínú ìwé wòlíì Dáníẹ́lì orí ìkíní ẹsẹ̀ ìkàndógún àti ẹsẹ̀ ìkẹrìndínlógún àti àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mìíràn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ṣáájú à ń bá wa sọ ní ìjẹ́jọ́, nínú ẹ̀kọ́ ti ìjẹ́jọ́, kí a tó parí rẹ̀, nípa àbá tó mú ọgbọ́n wá. Iná ni ohun tí Dáníẹ́lì sọ. A sì sọ fún wa pé Dáníẹ́lì jẹ́ agbẹnusọ fún àwọn arákùnrin rẹ̀, náà ni Ṣádákì, Méṣákì àti Abednego. Náà ni àwọn tí a fún ní orúkọ tuntun ní orílẹ̀-èdè Bábílónì, ṣùgbọ́n orúkọ wọn láti ìlú abínibí wọn ní Júdà. Náà ni Hananiah, Mishaeli àti Asariah. Ẹ̀nà ń sọ fún wa bí Daniel ṣe bá olórí ìwẹ̀fà náà sọ̀rọ̀ nípa láti máa fún wọn ní oúnjẹ tí ó yàtọ̀ sí èyí tí ó ti orí tábìlì ọba wá. Iná ni ẹ̀wà tàbí ewébẹ̀ àti omi. Iná ni Daniel béèrè lọ́wọ́ ìwẹ̀fà náà. Ṣùgbọ́n ìwẹ̀fà yìí ń jẹ́ kí ó dé mọ̀ fún pé bí ojú wọn kò bá dán, tàbí bí wọn kò bá sanra, tàbí wọn kò bá ní àwọ̀ lára bí ti àwọn tí ó ń jẹ oúnjẹ ọba, wípé òun fi ẹ̀mí òun wu èèwọ̀. Ó sì ń jẹ́ kí ó mọ̀ nípa ìgbé ayé Nebukadnesari tó jẹ́ wípé a kò gbàgbẹ̀rẹ̀ rárá. Ohun tó bá pinnu rẹ̀ láti ṣe náà ni yóò sì ṣe. Ṣùgbọ́n Daniel sọ fún un wípé kí ó fún wọn ní ọjọ́ 10. Lẹ́yìn ọjọ́ 10 kó wá ṣe àyẹ̀wò bí gbogbo bá ṣe rí. Bí ó bá ṣe wípé yóò máa fún wọn ní òye tí wọ́n béèrè, tàbí bẹ́ẹ̀ kọ́. Lẹ́yìn ọjọ́ 10 a rí wípé tí àbájáde tàbí tí bí ohun gbogbo bá ṣe fi ara hàn, òun náà ni yóò sọ nípa ìgbésẹ̀ tí ó kàn tí wọ́n á tún gbé. À ń sọ fún wa pé Daniel àti àwọn ènìyàn rẹ̀ wọ́n kọ oúnjẹ àdídùn ọba nítorí wípé wọ́n fẹ́ Olúwa. A sì ti sọ fún wa ìdí pàtàkì tí Daniel àti àwọn ènìyàn rẹ̀ fi kọ oúnjẹ àdídùn ọba yìí. Náà ni ní ti òfin tí Ọlọ́run fún àwọn ènìyàn Ísírẹ́lì, pàápàá jùlọ nípasẹ̀ Mósè, irúfẹ́ ẹran tí ó yẹ fún wọn láti jẹ, àti irúfẹ́ bí ó ti ṣe yẹ kí wọ́n pa irú ẹran tí wọ́n máa jẹ. A sì sọ fún wa ní ìjẹ́jọ́ pé èyí náà ni òfin àti ìlànà. Bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ fún wa ní ti àkókò yìí pé ẹran tí a bá fi rúbọ sí òrìṣà, èyí náà ni a ò gbọ́dọ̀ jẹ. Òótọ́ kò sí ẹran tí a ò lè jẹ ní àkókò yìí, ṣùgbọ́n ẹran tí a bá fi rúbọ sí òrìṣà, ẹran tí a bá fi ṣe sàrà tàbí tí a fi ṣe ètùtù lára bó ti òkè orí, a gbọ́dọ̀ sá fún. Iná nípa a gbọ́dọ̀ jẹ mímọ́ sí Ọlọ́run wa, nítorí pé mímọ́ ni Ọlọ́run wa. Ní nǹkan bí lẹ́yìn ọjọ́ ìkíní sí ọjọ́ ìkẹwàá, a láti mọ̀ wípé àwọn olùṣọ́ wọn á bẹ̀rẹ̀ sí ṣe àníyàn láti wo tí yóò jẹ́ àbájáde Dáníẹ́lì àti àwọn arákùnrin rẹ̀ bí wọn yóò ṣe rí. A rí pé nípa fífi ọwọ́ sí i, pàápàá jùlọ láti gba ohun tí Dáníẹ́lì sọ nípa dídán wò fún ọjọ́ 10. Lẹ́yìn ọjọ́ 10 kó wá wo àgọ́ ara wọn, kó sì wo ojú wọn sí ti àwọn tí ó ń jẹ oúnjẹ àdídùn ọba àti àwọn tí ó ń mu ọtí wáìnì láti orí
láti orí tábìlì ọba wá náà ni wípé nítorí pé ìgbésẹ̀ tí ìwẹ̀fà yìí gbé a sọ fún wa wípé ó jẹ́ èyí tí ó lòdì sí ìlànà tí ọba gbé kalẹ̀. Ọba ti pàṣẹ pé wọ́n máa fún gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn ní gbogbo àwọn ọmọ tí a ti kó wá ní orílẹ̀-èdè mìíràn àti orílẹ̀-èdè Júdà tí a sì ti yà sí ọ̀tọ̀ láti kọ́ ní ẹ̀kọ́ àti àṣà àti èdè àwọn ará Kádíà ni pé kí wọ́n máa fún wọn ní oúnjẹ láti orí tábìlì ọba àti ọtí wáìnì ọba. Oúnjẹ tí ọba ń jẹ náà ni wọ́n gbọ́dọ̀ máa jẹ, ṣùgbọ́n nípa kíkọ̀ láti má ṣe fún àwọn ènìyàn ní irúfẹ́ oúnjẹ yìí àti ohun mímu yìí, ó jẹ́ gbígbé ìgbésẹ̀ lòdì sí àṣẹ àti ìlànà ọba. Ètò sì jẹ́ wípé lẹ́yìn ọjọ́ ìkẹwàá tàbí lẹ́yìn àkókò tí a ti dá fún wọn, bí ojú àwọn ènìyàn wọ̀nyí bá yàtọ̀, bí ojú wọn kò bá dán bí ó ti ṣe yẹ, ètò jẹ́ pé yóò mú àbájáde tí ó burú jọjọ wá fún ìwẹ̀fà náà tàbí olórí ìwẹ̀fà yìí. Then àwọn ọ̀dọ́kùnrin Hébérù yìí, àwọn náà ni wọn ò tilẹ̀ bìkítà rárá, bẹ́ẹ̀ náà ni wọn ò tilẹ̀ ṣe àníyàn nípa ohunkóhun, nítorí wípé wọ́n di ìdúróṣinṣin wọn mú nínú Ọlọ́run, wọ́n di ìgbàgbọ́ wọn mú nínú Ọlọ́run tí àwọn ń sìn. Nípa láti mọ ẹni tí àwa ń sìn, láti mọ Ọlọ́run wa, a ní láti mọ ìwà rẹ̀, láti mọ ìṣe rẹ̀, láti mọ agbára rẹ̀, a sì láti mọ ohun tí Ọlọ́run wa lè ṣe. Nígbà tá a bá ń sọ nípa ìgbàgbọ́ náà ni pé a ń sọ nípa ohun tí ìjẹ́rìí ohun tí a kò rí, ìjẹ́rìí ohun tí a kò rí, ìjẹ́rìí ohun tí a ò tí ì rí, ṣùgbọ́n a ti gbàgbọ́ wípé ó ti rí bẹ́ẹ̀, ó sì ti farahàn bẹ́ẹ̀. Ni pé ìgbàgbọ́ náà ni a sọ fún wa nípa pé ìgbàgbọ́ jẹ́ ìdánilójú ohun tí àwa ń retí. À ń retí nǹkan kan, ṣùgbọ́n ó ti dá wa lójú pé àwa ti ní. So bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ ìjẹ́rìí ohun tí a kò tí ì rí, ohun tí a ò tí ì rí, ṣùgbọ́n a ti ń jẹ́rìí rẹ̀ wípé àwa ti ní. Ohun tí ìgbàgbọ́ túmọ̀ sí ní eléyìí. Then nígbà tá a bá ń sọ nípa ìgbàgbọ́ wa nínú Ọlọ́run náà ni pé Bíbélì ń jẹ́ kí a mọ̀ nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6 pé ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Náà ni pé láì kò ní ìgbàgbọ́, láì kò sí ìgbàgbọ́, a ò lè wo Ọlọ́run, nítorí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run wá kò lè ṣàì gbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Ẹni pé àwọn ọkùnrin mẹ́rin yìí wọ́n fi ara balẹ̀ wá Ọlọ́run, wọ́n mọ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wọn, pẹ̀lú gbogbo òye wọn, wọ́n farabalẹ̀ wá. A sì rí pé ó sì jẹ́ olùṣẹ̀san lóore fún àwọn ènìyàn tí ó bá gba tirẹ̀. Ni pé àwọn ọkùnrin mẹ́rin yìí, àwọn ọ̀dọ́kùnrin mẹ́rin yìí, wọ́n di ìgbàgbọ́ wọn mú ṣinṣin. Ìdúró ṣinṣin wọn wà nínú Ọlọ́run, nítorí pé wọ́n gbàgbọ́ wípé kò sí ohun tí Ọlọ́run wa kò lè ṣe. Nínú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí 4 ẹsẹ̀ 14. Hébérù orí 4 mo kà ẹsẹ̀ 14. Ó ní ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó ti la àwọn ọ̀run kọjá lọ, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Èyí náà ni Ọlọ́run ń jẹ́ kí a mọ̀ níta àṣálẹ́ ìwé, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Bíbélì ń sọ fún wa níwèé Ìfihàn wípé bí a bá máa gbóná kí a gbóná, bí a bá sì máa tutù kí a tutù. Ó ní bí ẹ bá máa gbóná ẹ gbóná, bí ẹ bá máa tutù ẹ tutù, ṣùgbọ́n kò gbóná kò tutù ni èmi yóò pọ̀ jáde ní ẹnu mi, kúrò ní ẹnu mi. Nítorí náà ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa mú nínú Ọlọ́run. Ìjì lè jà, wàhálà lè wà, ìṣẹ̀lẹ̀ lè máa ṣẹlẹ̀, ṣùgbọ́n nígbà tá a bá di ìgbàgbọ́ wa mú ṣinṣin nínú Ọlọ́run, kò sí ohunkóhun tí ò lè mú wa ṣubú. Nítorí pé ìjì tó ń jà nì láti nú agbára Sátánì, láti abẹ́ ìṣàkóso Sátánì ni. Ète rẹ̀ àti gbogbo èròǹgbà rẹ̀ sì ni wípé kí a sọ ìgbàgbọ́ wa nù, kí a sọ ìjẹ́wọ́ wa nù kúrò nínú Ọlọ́run, kí a sọ ìdúróṣinṣin wa nù, kí a lè ṣiyèméjì, kí a lè gbọ̀jẹ̀gẹ́. Bíbélì sì ń jẹ́ kí a mọ̀ nínú ìwé Jákọ́bù pé oníyèméjì kò lè rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run. Ìdí nìyẹn tí ọ̀pọ̀ àwọn ènìyàn òótọ́ wọn rìn níwájú Ọlọ́run, ṣùgbọ́n ìgbàgbọ́ wọn kò dúró. Nítorí ìgbàgbọ́ wọn kò dúró, nítorí náà ni wọn kò lè ní ohun tí ọkàn wọn ń fẹ́, wọn ò lè ní ohun tí wọ́n ń béèrè. Bẹ́ẹ̀ náà ni ìrètí wọn kò lè farahàn, wọn ò ní ìdánilójú ní ti ohun tí wọ́n ń béèrè, nítorí pé wọn ò dúró ṣinṣin, nítorí pé wọ́n kún fún iyèméjì. Nítorí ìdí eléyìí
wọ́n ń gbọ́ jẹ̀gẹ́ nítorí Ọlọ́run tí wọ́n gbàgbọ́ ṣé Olúwa lè ṣe, ṣé Ọlọ́run máa ṣe, àti kó bá dẹ̀ wá rí bẹ́ẹ̀, báwo ni mo ṣe máa wà. A rí pé yìí ni ó ń yọ ọ̀pọ̀ àwọn ènìyàn lẹ́nu, ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí wọ́n dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọn. Wọn ò yẹsẹ̀, wọn ò jẹ́ kí ohunkóhun, wọn ò jẹ́ kí ìhàlẹ̀ ọba Nebukadnesari tàbí ohun tí ìwẹ̀fà yìí ń sọ fún wọn kí ó mì wọ́n ní ọkàn tàbí kí ó mú wọn ṣojo. Nínú ìwé Hébérù kan náà orí ìkẹfà, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ kejìlá. Hébérù orí 6 ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 12. Ó ní nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ẹni pé Ọlọ́run kò lè dojú ti àwọn ènìyàn tí ó bá fi tọkàntọkàn gbà á gbọ́. Mo sọ fún alẹ́ kan nígbà tí ó bá dàbẹ̀ ni wípé ohun tí a ń retí kò tilẹ̀ lè bọ́ sí, ṣùgbọ́n síbẹ̀ jẹ́ kí a gbàgbọ́ nínú rẹ̀. Jóòbù nígbà tí ohun gbogbo tí ó ṣẹlẹ̀ sí Jóòbù dé bá, ṣe ni Jóòbù ń sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé bí ó tilẹ̀ pa mí, síbẹ̀ mi ó gbẹ́kẹ̀lé, èmi ó máa tẹnu mọ́ ọ̀nà mi ní iwájú rẹ̀. Ní pé Jóòbù gbàgbọ́ nínú Ọlọ́run. Jóòbù kò ṣe iyèméjì. Jóòbù ní ìgbàgbọ́ wípé síbẹ̀ ohun gbogbo tí ó sọnù yìí Olúwa lè dá padà ní ìlọ́po ìlọ́po, Olúwa lè dá padà ní ọ̀nàkọ́nà. Jóòbù kò bẹ̀rù, Jóòbù kò ṣe iyèméjì. Nígbà tí ìyàwó rẹ̀ gan tilẹ̀ wá bá wípé ìwọ ìbàjẹ́ bú Ọlọ́run kò sì kú. Èyí ni ìyàwó rẹ̀ mọ̀ wípé bí èèyàn bá bú Ọlọ́run ó máa kú. Kò sí èèyàn tó bú Ọlọ́run tàbí ọba tó jẹ́ wà láàyè. A rí pé èyí ni ó fi gba Jóòbù níyànjú, ṣùgbọ́n Jóòbù sọ fún aya rẹ̀ wípé ẹ wo bí ó ti ń sọ̀rọ̀ bí ọ̀kan nínú àwọn aláìmọye òmìrè tí ń sọ̀rọ̀. Ó ní ènìyàn á lè gba ire kí ó má gba ibi bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbé ayé Jóòbù ń bẹ lẹ́ẹ̀rín Ọlọ́run àti Sátánì nípa àríyànjiyàn tó ń bẹ lẹ́ẹ̀rín Ọlọ́run wípé nígbà tí èṣù sọ fún Ọlọ́run wípé Jóòbù yóò ṣẹ̀ ọ́, gbogbo tó ń fún, gbogbo owó, gbogbo ọrọ̀ tó ní, gbogbo dúkìá tó ní, gbogbo àlùmọ́nì tó ní, olóko fi gbẹ́kẹ̀lé ọ, kò gbẹ́kẹ̀lé ọ lásán, kò gbà ọ gbọ́ lásán. Gbogbo àwọn nǹkan ló ṣe gbẹ́kẹ̀lé ọ. Bí àwọn nǹkan wọn bá parun, wà á rí i pé ó máa ṣẹ̀ ọ́. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún Sátánì pé Jóòbù kò lè ṣẹ̀ mi. Bí ohun gbogbo tó tilẹ̀ ní tilẹ̀ parun, síbẹ̀ kò lè ṣẹ̀ mi torí pé kò sí èkejì rẹ̀ ní ayé. Torí náà jẹ́ àwò Ọlọ́run sọ fún Sátánì pé ohun gbogbo tí Jóòbù ní ó ń bẹ ní ìkáwọ́ rẹ̀, àgọ́ ara rẹ̀ ń bẹ ní ìkáwọ́ rẹ̀, ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ìwọ kò gbọdọ̀ fi ọwọ́ kàn. A rí i pé Jóòbù di ìwà títọ́ rẹ̀ mú. Bí ohun gbogbo tí Jóòbù ní tilẹ̀ ti parun, ọmọ mẹ́wàá tí Jóòbù bí ọjọ́ kan ni wọ́n kó gbogbo tó ní, wọ́n ní ẹran ọ̀sìn ní gbogbo ilẹ̀ oko, gbogbo tí Jóòbù ní pátápátá tí èèyàn lè fi sọ tọ́ka sí nínú ayé pé ohun ìní mi ní eléyìí, gbogbo rẹ̀ ni ó parun ní ọjọ́ kan. Ṣùgbọ́n Jóòbù ò fi wèrè pé Ọlọ́run lẹ́yìn ohun gbogbo. Bíbélì sọ fún wa wípé ó fa orí rẹ̀, ó bọ́ ègún wa rẹ̀, ó sì wí pé Olúwa fi fún ni, Olúwa sì gbà á, ìbùkún ni fún orúkọ Olúwa. Nítorí náà à ń sọ fún wa nípa àpẹẹrẹ yìí, nípa bí Jóòbù ṣe di ìwà títọ́ rẹ̀ mú, àti nígbà tí àwọn nǹkan wọ̀nyí sì ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀dọ́kùnrin wọ̀nyí, wọ́n di ìgbàgbọ́ wọn mú ṣinṣin nínú Olúwa. Nítorí náà bí ohunkóhun bá ń ṣẹlẹ̀ sí wa, bí àwa bá jẹ́wọ́ ìgbàgbọ́ wa nínú rẹ̀, àwa ni yóò ní ìṣẹ́gun, ògo ni yóò sì jẹ́ ti Olúwa. Nítorí pé olódodo ni Ọlọ́run, ẹni tí kò ní gbàgbé iṣẹ́ wa, ẹni tí kò ní gbàgbé ìjẹ́wọ́ wa, ẹni tí kò ní gbàgbé gbogbo ètè ọkàn wa. Bíbélì ó ní ẹni tí kò gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ yín tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀. Ni pé pẹ̀lú gbogbo bí a ti fi ọkàn wa gbà á gbọ́, pẹ̀lú gbogbo ipá wa, èrè ń bẹ, bẹ́ẹ̀ náà ni àtúbọ̀tán rẹ̀ yóò sì jẹ́ èyí tí yóò mú ògo wá fún Ọlọ́run. Ní ẹsẹ̀ kọkànlá ní àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin, kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti pa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Náà ni pé a ò ní láti jẹ́ onílọ́ra, a ò ní láti jẹ́ ọ̀lẹ, a ò ní láti jẹ́ aláìní ìkànṣe, a ò ní láti jẹ́ oníyèméjì, a ò ní láti gbòjẹ̀gẹ́, ṣùgbọ́n ṣe ni a gbọ́dọ̀ jẹ́ aláfarawé àwọn tí wọ́n ti pa ìgbàgbọ́ àti sùúrù. Tí wọ́n gbọ́dọ̀ jẹ́ aláfarawé Dáníẹ́lì, Ṣádákì, Méṣákì àti Abednego, àwọn ènìyàn tí wọ́n ti pa ìgbàgbọ́ wọn àti sùúrù wọn tí wọ́n sì jogún àwọn ìlérí. Àwọn ènìyàn bíi Sámúẹ́lì, àwọn ènìyàn bíi Dáfídì, àwọn ènìyàn bíi Jósẹ́fù, àwọn ènìyàn bíi
Dáníẹ́lì, àwọn ènìyàn bíi Dáníẹ́lì, a rí pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n fi sùúrù àti ìfẹ́ wọn àti ìgbàgbọ́ wọn, wọ́n fi jogún ìlérí náà. Nítorí náà a gbọ́dọ̀ jẹ́ aláfarawé àwọn ènìyàn wọ̀nyí nínú ìgbàgbọ́ wa sí Ọlọ́run. Nínú ìwé Róòmù, ẹ já wo orí ìkẹjọ, ìwé ìpísílẹ̀ Pọ́ọ̀lù sí ìjọ tí ń bẹ ní Róòmù orí ìkẹjọ, mo wo ẹsẹ̀ 35. Ó ní, ta ni yóò ha yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà. A rí pé àwọn ọkùnrin wọ̀nyí wọ́n jẹ́ kí ohunkóhun kí ó yà wọ́n kúrò nínú ìfẹ́ Ọlọ́run, kúrò nínú ìsìn tòótọ́ wọn, èyí tí wọ́n ti ń sìn Ọlọ́run ní ilẹ̀ abínibí wọn láti Júdà wá. Nígbà tí wọ́n sì dé ilẹ̀ Bábílónì, a rí pé wọn ò yí padà, bẹ́ẹ̀ ni wọn ò gbọ̀jẹ̀gẹ́, wọn ò bẹ̀rù rárá láti máa jẹ́wọ́ ìgbàgbọ́ wọn nínú Ọlọ́run. Nítorí náà bí ayé yìí ṣe ń tẹ̀síwájú, ká sí inú irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àkókò yìí síbẹ̀. Kí ni àwọn nǹkan wọn ni? Ìjì wo ni Sátánì fẹ́ mú wá sí ọ̀nà wa láti mú kí a sẹ́ Ọlọ́run, láti mú kí a sẹ́ ìgbàgbọ́ wa nínú Jésù Kristi? Yìí ni ọ̀rọ̀ Pọ́ọ̀lù àpọ́sítélì pé ta ni yóò ha yà wá? Kí ni ohun tí yóò ha yà wá? Ṣé ìpọ́njú ni? Ṣé wàhálà ni? Ṣé inúnibíni ni? Tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà? Kí ni yóò ha yà wá? Ta ni yóò ha lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ní ẹsẹ̀ 36, ó ní, gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, à ń kà wá sí bí àgùntàn fún pípa. Ẹsẹ̀ 37, ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè, tàbí àwọn áńgẹ́lì, tàbí àwọn ìjòyè, tàbí àwọn alágbára, tàbí ohun ìgbà ìsinsìnyí, tàbí ohun ìgbà tí ń bọ̀, tàbí òkè, tàbí ọ̀gbun, tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa. Ẹ jẹ́ kí a wo ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí tí wọ́n jẹ́wọ́ Jésù ní ìgbà kan rí, ṣùgbọ́n nígbà tí àìní dé, wọ́n sẹ́ Ọlọ́run. Àìní ya ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Ebi ya ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìfẹ́ Kristi. Àìsàn ti ya ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìfẹ́ Jésù Kristi. A rí pé àìlera ti ya ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìfẹ́ Kristi. Ohun tí ọ̀pọ̀ fẹ́ dà, ó ti ya ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìfẹ́ Kristi. Ibi tí wọ́n fẹ́ dé, ó ti ya ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìfẹ́ Kristi. Ṣùgbọ́n Ọlọ́run bá wa sọ̀rọ̀ ní ti àṣálẹ́ yìí. Kí ni yóò ha yà wá? Ta ni yóò ha yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Pọ́ọ̀lù wípé ó ní kò sí ohunkóhun tí ó lè yà mí kúrò nínú ìfẹ́ Kristi. Kì í tilẹ̀ ṣe òkè, kì í tilẹ̀ ṣe ikú, kì í tilẹ̀ ṣe ìyè, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀kan nínú àwọn áńgẹ́lì, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀kan nínú àwọn ìjòyè, tàbí àwọn alágbára, tàbí àwọn ti àkókò yìí, tàbí àwọn ìgbà tí ń bọ̀ ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Ó ní nítorí àwa jù ẹni tí ó ṣẹ́gun lọ. Ìgbàgbọ́ wa nìkan ni ó lè fún wa ní ìṣẹ́gun. Ìjẹ́wọ́ wa ni ó lè fún wa ní ìṣẹ́gun kúrò nínú àwọn ẹ̀kan wọn ni èyí tí Sátánì bá fẹ́ gbìyànjú rẹ̀ láti mú wa kí a lè yà kúrò nínú ìfẹ́ Kristi. Nínú ìwé Pétérù kẹ́ni, ẹ jẹ́ kí a wo orí ìkejì, ìwé Pétérù kẹ́ni, mo ka orí 2 ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 8. Pétérù kẹ́ni orí 2 ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 8. Ó ní, ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè ni a kọ́ ní ilé ẹ̀mí, àlùfáà mímọ́ láti máa rú ẹbọ ẹ̀mí tí í ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa Jésù Kristi. Ni pé a láti máa ké sí pé a ti kọ́ wa ní ilé ẹ̀mí, a ti jẹ́ ilé Ọlọ́run, a ti jẹ́ àlùfáà Ọlọ́run. Nítorí náà a gbọ́dọ̀ máa gbé ìgbé ayé wa nínú ètí ìjọsìn wa, ètí ṣe ẹbọ ẹ̀mí kí ó lè ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa Jésù Kristi Olúwa. Nítorí náà èyí ni a ní láti kíyèsí wípé bí ìjọsìn wa bá ṣe ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ Ọlọ́run, àwa ní ìgboyà ní ọ̀dọ̀ rẹ̀, àwa ní ohun rere ní ọ̀dọ̀ rẹ̀. Gbogbo rere sì ní eléyìí. Ó nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé kíyèsí, mo fi pàtàkì òkúta igun ilé àṣàyàn iyebíye lílẹ̀ ní Síónì, ẹni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í. Mo sọ fún ẹnìkan ní àṣálẹ́ yìí wípé ojú kò ní tì ọ́ ní orúkọ Jésù. Torí náà nígbà tí a bá gbàgbọ́, à ń sọ fún wa nípa Jésù Kristi, à ń sọ fún wa nípa àpáta wa, à ń sọ fún wa nípa olùgbàlà wa, à ń sọ fún wa nípa agbára wa, à ń sọ fún wa nípa ọba wa, à ń sọ fún wa nípa ìyè wa àti ìgbàlà wa. Èyí náà ni àṣàyàn òkúta igun ilé iyebíye èyí tá a ti fi lélẹ̀ ní Síónì. Èyí ó sọ fún wa pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, tí ó bá rìn nínú ìfẹ́ rẹ̀, ẹnikẹ́ni tí ó bá ń pa òfin àti àṣẹ rẹ̀ mọ́, ó ní ojú kò ní tì í. Ojú kò ní tì í nípa
lábẹ́ bó ti òkè orí lọ́nà kọ́nà. Ó ń sọ fún wa pé ojú kò ní tì í nípa tara nípa ti ẹ̀mí. Ó ń sọ fún wa pé ojú kò ní ti irú ẹni bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run òun ní agbára, nítorí pé yóò máa tọ́ wa, bẹ́ẹ̀ náà ni yóò sì máa ràn wá lọ́wọ́. Kò sí ohunkóhun tí Olúwa kò ní lè ṣe fún wa nígbà tí a bá gbà á gbọ́, torí pé ohunkóhun tí ó bá fẹ́ mú ìtìjú wá òun náà ni a ó mú kúrò nípa oore ọ̀fẹ́ rẹ̀. Ẹsẹ̀ ìkejì ó ní nítorí náà fún ẹ̀yin tí ó gbàgbọ́ ọlá ni, ṣùgbọ́n fún àwọn tí kò gbàgbọ́ òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni ó di pàtàkì igun ilé. Ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ọlá ni yóò jẹ́ fún un, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá kọ̀, ẹnikẹ́ni tí ó bá kùnà láti rìn nínú ìfẹ́ rẹ̀, àwa ń sọ fún yín pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, kò sí bí ọ̀mọ̀lé ṣe fẹ́ mọ ilé tí kò ní nílò òkúta igun ilé. Nípa a nílò Jésù Kristi fún ìyè wa, a nílò rẹ̀ fún àlàáfíà wa, a nílò rẹ̀ fún ìpèsè wa, a nílò rẹ̀ fún ìbùkún wa, a nílò rẹ̀ fún àṣeyọrí wa, a nílò rẹ̀ fún ìdáǹdè wa, a nílò rẹ̀ fún ayé ìsinsìnyí, bẹ́ẹ̀ náà ni a sì nílò rẹ̀ fún ìgbé ayé wa ayérayé. Ó ní àti pẹ̀lú òkúta ìdìgbòlù ohun àpáta ìkọ̀sẹ̀, nítorí wọ́n kọsẹ̀ nípa ṣíṣe àìgbọ́ràn sí ọ̀rọ̀ náà, nínú èyí tí a gbé yàn wọ́n sí pẹ̀lú. Ẹni pé Bíbélì ń sọ fún wa pé ó ní a ti gbé Jésù Kristi kalẹ̀ fún ìṣubú àti fún ìdìde ọ̀pọ̀ àwọn ènìyàn ní Ísírẹ́lì. A ti gbé kalẹ̀ fún ìṣubú àti ọ̀pọ̀ ènìyàn bákan náà ní gbogbo orílẹ̀-èdè ayé yìí. Ní a ní láti mọ̀, èsì ni a láti kéèsì pé Jésù wà fún wa. A gbé Jésù kalẹ̀ fún wa, a fún wa ní Jésù. Iná ní fún ìyè wa àti fún àlàáfíà wa. Praise the Lord. Torí náà ń sọ fún wa nípa àbájáde náà. Ní ọ̀nà àkọ́kọ́ ó ń sọ fún wa nípa àbájáde ọjọ́ ìkẹwàá. Ẹ má jẹ́ á gbàgbé àbájáde méjì ni a ó sọ̀rọ̀ nípa rẹ̀. A ó sọ̀rọ̀ nípa àbájáde ọjọ́ ìkẹwàá tí Dáníẹ́lì sọ fún ìwẹ̀fà náà wípé kí ó ṣàdánwò ní ọjọ́ mẹ́wàá. Lẹ́yìn ọjọ́ ìkẹwàá kó wá wò wọ́n kó wá wojú wọn sí àwọn tí oúnjẹ ọba tí ó sì mọ̀ ti wáìnì ọba. Bẹ́ẹ̀ náà ni àbájáde kejì náà ni àbájáde lẹ́yìn ọdún ìkẹta, nítorí a sọ fún wa wípé a pèsè àwọn ènìyàn ìsílẹ̀ àyà wọn sí ọ̀tọ̀ fún ìkẹ́kọ̀ọ́ àti fún títọ́ wọn ní ọ̀nà àwọn ìlànà Bábílónì àti àṣà àwọn ará Kádíà. A sì sọ fún wa pé ọdún mẹ́ta ni wọ́n máa wà nínú ìkẹ́kọ̀ọ́ yìí. A sì ti sọ fún wa gbogbo bí ètò ìkẹ́kọ̀ọ́ náà ṣe lọ sí ní ìjẹ́jọ́. Nísinsìnyí a fẹ́ lọ ní ti àbájáde ọjọ́ ìkẹwàá náà ní ẹsẹ̀ ìkàndógún ìwé Dáníẹ́lì orí ìkíní. Dáníẹ́lì orí ìkíní ẹsẹ̀ ìkàndógún, Dáníẹ́lì 1:15. Ní òpin ọjọ́ mẹ́wàá a rí ojú wọn lẹ́wà, wọ́n sì sanra ju gbogbo àwọn tí ń jẹ oúnjẹ àdídùn ọba lọ. Ní òpin ọjọ́ ìkẹwàá a sọ fún aṣáájú wípé yóò jẹ́ ìpòǹgbẹ fún ìwẹ̀fà tí a fi ṣe olùtọ́jú àwọn tí ó ń pín oúnjẹ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ̀nyí. Iná ni àwọn tí ó ń bẹ nílé ẹ̀kọ́ yìí, Dáníẹ́lì àti àwọn arákùnrin rẹ̀ mẹ́ta yòókù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a kó wá láti orílẹ̀-èdè mìíràn àti a kó wọn láti kọ́ ní ẹ̀kọ́ àti láti kọ́ ní ìlànà àti àṣà àwọn ará Kádíà. A sì sọ fún wa pé ṣùgbọ́n àwọn ọmọ Hébérù mẹ́rin yìí nìkan ni ó kọ̀ láti jẹ oúnjẹ ọba àti láti mọ ti wáìnì ọba, nítorí pé wọ́n mọ Ọlọ́run tí wọ́n sìn, wọ́n sì yàn láti rí wípé wọ́n fi gbogbo ọkàn wọn fún Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n bẹ ní orílẹ̀-èdè àjèjì. Ṣùgbọ́n síbẹ̀ a rí wípé a sọ fún aníjẹjọ pé Ọlọ́run mú kí Dáníẹ́lì àti àwọn ènìyàn rẹ̀ rí ojú rere Ọlọ́run ní ọ̀dọ̀ ìwẹ̀fà náà. Nínú ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 25. Ẹ́kísódù orí 23, ẹ jẹ́ kí a wo ohun tí ẹsẹ̀ 25 sọ fún wa. Ó ní ẹ̀yin yóò sì máa sin Olúwa Ọlọ́run yín, o yóò sì bù sí oúnjẹ rẹ àti omi rẹ, èmi yóò sì mú àrùn kúrò láàrin rẹ. Ẹ jẹ́ kí a wo ìlérí Ọlọ́run àti májẹ̀mú rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀. Èyí ni ọ̀rọ̀ agbára. A sì ń sọ fún wa pé Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju àwọn orúkọ rẹ̀ lọ. Iná ni ìwò ní Sáàmù jẹ́ kí a mọ̀. Ẹni pé Olúwa bu ọlá fún ọ̀rọ̀ rẹ̀ nínú ayé àwọn ọkùnrin mẹ́ta yìí. Mo gbàdúrà yìí pé
nínú ayé rẹ, Olúwa yóò bu ọlá fún ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù. Ẹni pé kí ni ohun tí a ní láti ṣe lónìí? Olúwa ń pè wá sínú ìpinnu èyí tí a ní láti ṣe láti lè rí ọwọ́ rẹ̀, láti lè rí agbára rẹ̀ àti wà láàyè rẹ̀ nínú ayé wa. Nígbà tí agbára Ọlọ́run àti wà láàyè Ọlọ́run wọ inú oúnjẹ, ẹ̀wà àtàbí ewébẹ̀ àti omi tí àwọn ọmọ Hébérù mẹ́rin yìí ń mu tí wọ́n sì ń jẹ, a rí pé ojú wọn yí padà, àwọ̀ wọn sì yàtọ̀ sí àwọ̀ àwọn tó ń jẹ oúnjẹ ọba. Iná ni pé agbára Ọlọ́run, àwọn ohun èlò amú ara aṣara lóore, amú ara lókun dáradára. Nígbà tí agbára Ọlọ́run wọ inú oúnjẹ tí wọ́n ń jẹ, nígbà tí wàláyé wọnú omi tí wọ́n mu, a rí pé ó ṣe ara wọn lóore ju àwọn tó tilẹ̀ ń jẹ oúnjẹ tí a ti dánwò, oúnjẹ tí a fi onírú àwọn èròjà sí, tí a lè wòye rẹ̀, tí a sì lè mọ̀ wípé lábẹ́ bó ti wù kí ó rí, àwọn oúnjẹ wọ̀nyí yàtọ̀ sí oúnjẹ mìíràn, lè mú kí ènìyàn tó bá ń jẹ ń ṣọ́ra dáradára, tí ó sì lè mú kí ojú rẹ̀ kí ó dán dáradára, tí ó sì lè mú kí òye rẹ̀ kí ó jí pépé ju bí ó ti ṣe yẹ lọ. Ṣùgbọ́n à ń sọ fún wa nípa agbára Ọlọ́run, à ń sọ fún wa nípa ìwàláàyè Ọlọ́run, à ń sọ nípa ohun tí Olúwa lè ṣe. Nínú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 37 sọ fún wa pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ohun tí a rò wípé ó ta kókó, a rí pé gbogbo rẹ̀ ló rọrùn fún Ọlọ́run láti mú wá sí ìrọ̀rùn fún àwọn ènìyàn tí ó bá gbà á gbọ́, fún àwọn ènìyàn tí ó bá ń jẹ́wọ́ rẹ̀ ní ibikíbi láì bẹ̀rù, níwájú ìjì, níwájú ìdánwò, fún àwọn ènìyàn tó bá ń jẹ́wọ́ rẹ̀ wípé alágbára ni. Àwọn tí wọn ò bẹ̀rù idà, tí wọn ò bẹ̀rù ewu, tí wọn ò bẹ̀rù ohunkóhun, tí wọn ò tilẹ̀ bẹ̀rù ẹ̀mí wọn, ṣùgbọ́n tí wọ́n ti fi ẹ̀mí wọn jì, wọ́n ti fi ayé wọn jì fún ọba àwọn ọba nípa jíjẹ́wọ́ rẹ̀, nípa gbígbà gbọ́ àti nípa sísọ ọ̀rọ̀ títóbi rẹ̀ níwájú gbogbo ènìyàn. Ẹ já wo nínú ìwé Deuteronomy orí 6 ẹsẹ̀ 13. Deuteronomy orí 6 mo ka ẹsẹ̀ 13. Ó ní bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ kí ó sì máa sìn, kí ó sì máa búra ní orúkọ rẹ̀. Ẹni pé àwọn ènìyàn wọ̀nyí ṣe ni wọ́n ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe yìí fún ògo Olúwa. Wọn ò gbẹ́kẹ̀lé agbára ara wọn, wọn ò gbẹ́kẹ̀lé ìmọ̀ ara wọn, ṣùgbọ́n wọ́n ń gbìyànjú rẹ̀ láti fi ògo Olúwa hàn ní ilẹ̀ àjèjì. Ẹni pé àbájáde yìí ṣe náà ni ó jẹ́ èyí tí ó mú ìpinnu ńlá wá. Dánẹ́lì àti àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta, a rí i pé ní ọ̀nà tí ó yàtọ̀, ṣe ni ojú wọn dán, tí wọ́n sì ní àwọ̀ ju àwọn ẹlẹgbẹ́ wọn yòókù tí wọ́n ń jẹ oúnjẹ ọba. A sì sọ fún wa pé kì í ṣe kìkì àwọn ènìyàn tí a kó wá ní Júdà ni ó wà níbẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a kó wá ní orílẹ̀-èdè mìíràn tí Nebukadnesari kó ní ẹrú. A sì ń sọ fún wa pé láti ilé ọba, láti ilé àwọn ìjòyè, àwọn tó wá láti ilé ọba, láti ilé ìjòyè àti ilé àwọn ọlọ́lá ni a ti wá ṣà nínú wọn láti kọ́ ní ẹ̀kọ́, láti kọ́ ní ọgbọ́n, láti kọ́ ní ìmọ̀ ara Kádíà, nítorí pé wọ́n lè wúlò fún ọba Nebukadnesari nínú ètò ìṣèjọba rẹ̀. Praise the Lord. Ẹni pé nínú ìwé Sámúẹ́lì kejì, ẹ jẹ́ kí a wo orí 22. Sámúẹ́lì kejì orí 22, mo ka ẹsẹ̀ 21 dé ẹsẹ̀ 25. À ń sọ fún wa nípa èrè etí ó ń bẹ lẹ́yìn ìgbésẹ̀ tòótọ́. Ìwé Sámúẹ́lì kejì orí 22 ẹsẹ̀ 21 dé ẹsẹ̀ 25. Olúwa san fún mi gẹ́gẹ́ bí òdodo mi. Náà ni ọ̀rọ̀ orin Dáfídì náà kan náà àwọn orin rẹ̀. Ó sì san fún mi gẹ́gẹ́ bí mímọ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run kì í ṣe alágàbàgebè, olótìtọ́ ni Ọlọ́run, olódodo sì ni Ọlọ́run. Nítorí pé èmi pa ọ̀nà Olúwa mọ́, èmi kò sì fi ìwà búburú yapa kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Nítorí pé gbogbo ìdájọ́ rẹ̀ ni ó wà níwájú mi, àti ní ti òfin rẹ̀ èmi kò sì yapa kúrò nínú wọn. Ẹ jẹ́ kí a wo ìdájọ́ ayé yìí. Èyí náà ni ìdájọ́ tí wọ́n ń gbé àrè fún ẹni tí ó jẹ̀bi. Nígbà tí ẹlẹ́bi bá ní owó, nígbà tí ẹlẹ́bi bá ní ènìyàn, nígbà tí ẹlẹ́bi kan bá wà ní ipò ọlá, ẹlẹ́bi á máa gba ìdáláre nínú ẹjọ́ rẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run kọ́, Ọlọ́run wa jẹ́ Ọlọ́run olótìtọ́, ẹni tó ń sọ fún gbogbo ènìyàn ní ti ohun gbogbo tí ènìyàn bá ṣe. Inú fi sọ tó sì fi jẹ́wọ́ rẹ̀ fún wa nínú ìwé ìfihàn yẹn wípé èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ẹni pé ẹ jẹ́ kí a wo nírú àwọn ọ̀rọ̀ èrí tí ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń sọ nípa ènìyàn, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ń sin òkú ẹnìkan. Wọ́n máa ń sọ wípé wá kí ènìyàn mẹ́ta wá jẹ́rìí nípa ẹni tí a ń sin òkú rẹ̀. Àwọn ènìyàn á sì máa sọ ohun tí ojú wọn ò tó,
kò sí wọ́n lè máa wòye wípé ẹni yìí dára nípa ìwà rẹ̀ sí àwọn ènìyàn, ṣùgbọ́n ṣé ìwà rẹ̀ dára sí Ọlọ́run? Ṣé ó jẹ́ olùsìn Ọlọ́run? Nítorí náà ẹ jẹ́ kí á gbogbo àwọn ènìyàn tí bí wọ́n ti ń ṣe ń sọ̀rọ̀, ẹ sì yá wò, kò sí ènìyàn tí ó jẹ́ sọ̀rọ̀ oníwà burúkú kan láì dára nígbà tí wọ́n bá ń sin òkú rẹ̀. Kò tí ì sí ẹnìkan tí ó jẹ́ ènìyàn búburú títí ikú, nítorí mi tí ì rírí kẹ́ni kọ̀ọ̀kan wà á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gbà bàbá yìí tàbí ìyá tí wọ́n ń sin òkú rẹ̀ nísinsìnyí tàbí lónìí yìí, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé bàbá yìí ti kú, ó ti fayé lẹ̀. Torí gbogbo àdúgbò wa nígbà tó ṣì wà láyé, tí ilẹ̀ bá ti mọ́ báyìí kì í jẹ́ kí àwọn ènìyàn sinmi. Ìwà rẹ̀ ò dára, ìwà rẹ̀ ò ṣe é tẹ̀lé, kò fi àpẹẹrẹ dáradára lélẹ̀ fún àwọn ènìyàn láti tẹ̀lé. Ṣùgbọ́n adúpẹ́ nítorí pé Olúwa ti mú ẹ̀mí rẹ̀ lọ. Rárá o, kò sí ènìyàn tó máa jẹ́ sọ bẹ́ẹ̀. Bí àwọn ènìyàn tí ẹlẹ̀ mọ̀ wípé ìkà ni, bí àwọn ènìyàn mọ̀ wípé ènìyàn búburú ni, bí àwọn ènìyàn mọ̀ wípé òróró ènìyàn ni, bí àwọn ènìyàn mọ̀ wípé kò tilẹ̀ gba Ọlọ́run gbọ́, ṣùgbọ́n àwọn ènìyàn á bẹ̀rẹ̀ sí sọ dáradára nípa rẹ̀. Àwọn ènìyàn máa sọ ohun tí ojú wọn ò tó. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé ohun tí wọ́n mọ̀ ni wọ́n á sì máa sọ fún àwọn ènìyàn. A mọ̀ dáradára, a mọ̀ gan-an. Kòkòrò tó jẹ́ kí obì ó gbó, wọ́n á máa sọ onírúurú. Nígbà tó sì jẹ́ pé èké ni mo máa ń pe àwọn ìkóríta bẹ́ẹ̀ ní ìkóríta àrékérekè àti ẹ̀tàn. Nígbà tí wọ́n bá ń ṣe orúkọ tó bá àtàlùfáà bá ní ókè, a fẹ́ kí ènìyàn mẹ́ta kó wá sọ̀rọ̀ àbí ènìyàn mẹ́rin, àti dé ìkóríta àrékérekè àti ẹ̀tàn. À ń sọ fún wa nípa ìdájọ́ Ọlọ́run. Bíbélì wípé Jésù wípé ó ní èmi ń bọ̀ kọ́kọ́, èrè mi ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Iná ni iṣẹ́ tí a fi ojú rí tá a ṣe àti iṣẹ́ tí a fi ojú rí, èyí tí a ṣe ní ìkọ̀kọ̀ níbi tí ẹnikẹ́ni ò sí, ṣùgbọ́n tí Ọlọ́run wa ń wò wá tó sì wà níbẹ̀. Kò sí ohun tí a lè fi pamọ́ fún Ọlọ́run. A lè fi nǹkan pamọ́ fún ènìyàn, ṣùgbọ́n a lè fi nǹkan pamọ́ fún Ọlọ́run. Ẹ tí ò ṣe ìdájọ́ nínú òdodo, tí ò ṣe ìdájọ́ nínú òtítọ́. Nítorí náà ẹ̀yin ènìyàn nínú Olúwa, Ọlọ́run ń pè wá sínú ìwà títọ́, Ọlọ́run ń pè wá sínú òdodo. À ń sọ fún wa àwọn ọkùnrin wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn ò sí ní orílẹ̀-èdè ara wọn, síbẹ̀ wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n ń gbé ìgbésẹ̀ láti fi hàn wípé àwọn ọmọ ẹni tí àwọn ń sìn, àwọn ọmọ Ọlọ́run ẹni tí í ṣe olùdáǹdè, àwọn ọmọ Ọlọ́run ẹni tí í ṣe olùgbàlà. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn Ísírẹ́lì àti àwọn olórí àti àwọn ọba Ísírẹ́lì ti ṣẹ̀, tí a sì kó ọ̀pọ̀lọpọ̀ lọ sí ìgbèkùn Bábílónì, ṣùgbọ́n síbẹ̀ wọn ò wo òye rẹ̀ wípé nítorí ibi tí a wà yìí kò sẹ́nikẹ́ni tí ó mọ̀ wá, kò sẹ́nikẹ́ni tí ó rí wa. Ohun tó bá wà la lè ṣe, ọ̀rọ̀ tó bá wà la lè sọ, irú ìgbé ayé tó bá wà ni a sì lè gbé. Rárá, wọ́n mọ̀ wípé bí ẹnikẹ́ni ò tilẹ̀ rí wọn nínú àwọn ará ìlú wọn, bí ẹnikẹ́ni ò tilẹ̀ mọ̀ wọ́n ní ilẹ̀ àjèjì tí wọ́n wà, ṣùgbọ́n mọ̀ wípé ojú Olúwa ń bẹ níbi gbogbo. Ojú Olúwa kò sí ibi tí ò rí, kò sí ibi tí ojú Olúwa kò sì sí, kò sí ẹnikẹ́ni tí ojú Olúwa ò rí níbikíbi ní abẹ́ ọ̀run yìí. Ẹni wọ́n gbàgbọ́ nínú rẹ̀ wípé nítorí náà àwọn ò gbọ́dọ̀ ṣẹ̀ sí Ọlọ́run, àwọn ò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lòdì sí Ọlọ́run. Ẹ sì já wo ohun tí Ọlọ́run ń ṣe, ẹ já wo ohun tí Ọlọ́run ṣe lẹ́yìn ọjọ́ ìkẹwàá. Nítorí náà ìyẹn ènìyàn mi nínú Olúwa, nígbà tá a wà ní ìlú wa, nígbà tá a ò sí, ẹ jẹ́ kí a mọ̀ wípé Olúwa ń wò wá lọ́dọ̀ ẹni tí àwa yóò gbé jíhìn gbogbo iṣẹ́ ìríjú wa nígbà tí a wà nínú ayé. Ní ẹsẹ̀ 24 ní èmi sì wà nínú ìwà títọ́ sí i, èmi sì pa ara mi mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Iná ni Dáfídì ń jẹ́ kí a mọ̀ nípa ìgbé ayé ìwà mímọ́ rẹ̀ sí Ọlọ́run. Olúwa sì san fún mi gẹ́gẹ́ bí òdodo mi, gẹ́gẹ́ bí ìwà mímọ́ mi níwájú rẹ̀. Nítorí náà Bíbélì ń sọ fún inú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 pé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láì kò sí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká jẹ́ mímọ́ sí Ọlọ́run wa, nítorí pé mímọ́ ni Ọlọ́run, ẹni tí yóò san ẹ̀san rẹ̀ fún wa nígbà tí a ṣì wà nínú ayé àti nígbà tí a ó kúrò nínú ayé yìí. Abala kejì ń sọ fún wa nípa àbájáde ọdún kẹta náà, àbájáde ọdún ìkẹta náà ní ẹsẹ̀ 16 ìwé Dáníẹ́lì orí ìkíní ẹsẹ̀ 16 ń sọ fún wa pé bẹ́ẹ̀ ni olùtọ́jú mú oúnjẹ àdídùn wọn kúrò àti ọtí wáìnì tí wọn ìbá mu, ó sì fún wọn ní ẹ̀wà. Praise the Lord. Ṣáájú ní ẹsẹ̀ 15 yẹn sọ fún wa wípé ní òpin ọjọ́ ìkẹwàá, nígbà tí olùtọ́jú oúnjẹ tí ó wá láti ṣe àyẹ̀wò wọn, a rí wípé
ojú wọn lẹ́wà wọ́n sì sanra ju gbogbo àwọn tí ń jẹ oúnjẹ àdídùn ọba. Ojú wọn lẹ́wà sí i. A ti sọ fún wa ohun tó ṣẹlẹ̀, ìdí tí ojú wọn fi lẹ́wà nítorí pé agbára Ọlọ́run wọ inú oúnjẹ tí wọ́n ń jẹ. Ìwàláàyè Ọlọ́run rìn nínú oúnjẹ tí wọ́n ń jẹ àti nínú omi tí wọ́n sì ń mu. Ó mú kí ojú wọn rẹwà, ó mú kí ojú wọn, ó sì mú kí wọ́n sanra ju àwọn tó ń jẹ oúnjẹ àdídùn ọba lọ. A sì wá sọ fún wa kí ló wá ṣẹlẹ̀, torí a ti jẹ́ kí a mọ̀ wípé àbájáde ọjọ́ ìkẹwàá yìí ni yóò mú kí a lè mọ̀, ni yóò mú kí olùtọ́jú oúnjẹ wọn yìí mọ ìgbésẹ̀ tí yóò gbé, bóyá yóò ṣe àyípadà oúnjẹ wọn tàbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n lẹ́yìn òpin ọjọ́ ìkẹwàá, ohun tó ṣẹlẹ̀ náà ni wípé olùtọ́jú náà kò sí, ó wá mú oúnjẹ àdídùn ọba ó mú kúrò, kò gbìyànjú rẹ̀, bẹ́ẹ̀ ni kò sì rọ̀ wọ́n mọ́ nípa bíbá wọn sọ̀rọ̀ nípa pé o yóò máa mú oúnjẹ àdídùn ọba wá. Ṣùgbọ́n ó yàn nísinsìnyí láti máa mú ẹ̀wà tàbí ewébẹ̀ àti omi fún wọn wá, nítorí ó rí mọ̀ dájú pé lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́wàá tó ti ń fún wọn ní ẹ̀wà àti ewébẹ̀ àti omi, ojú wọn dán yàtọ̀, bẹ́ẹ̀ ni wọ́n sì sanra, bẹ́ẹ̀ ni ọgbọ́n wọn sì péye sí i. Ní ẹ jẹ́ kí a wo ìwé Deuteronomy orí 8 ẹsẹ̀ 11. Ìwé Deuteronomy orí 8 mo ka ẹsẹ̀ 11. Ó ní máa kíyèsára rẹ kí ìwọ kí ó má ṣe gbàgbé Olúwa Ọlọ́run rẹ ní àìpa òfin rẹ̀ àti ìdájọ́ rẹ̀ àti ìlànà rẹ̀ mọ́ tí mo fi lélẹ̀ ní àṣẹ fún ọ ní òní. Ẹni pé ohun tó lè fa ìwàláàyè Ọlọ́run, tó lè fa agbára Ọlọ́run, tó sì lè mú kí ìpinnu àti ìlérí rẹ̀ wá sí ìmúṣẹ nínú ayé wa bí ó ti wá sí ìmúṣẹ nínú ayé àwọn ọkùnrin mẹ́rin yìí ní eléyìí. Ìdán ni pé a láti máa kíyèsí ara wa ní gbogbo ọ̀nà kí a sì má ṣe gbàgbé, kí a má ṣe gbàgbé Olúwa Ọlọ́run wa, pàápàá jùlọ nípa pípa òfin rẹ̀ mọ́. A ò gbọ́dọ̀ gbàgbé rẹ̀, a gbọ́dọ̀ máa mú ìdájọ́ rẹ̀ wá sí ìmúṣẹ, a sì gbọ́dọ̀ máa rìn nínú ìlànà rẹ̀ gbogbo èyí tí Olúwa ń pa láṣẹ fún wa, ní pàtàkì jùlọ nípa gbígbọ́ràn wa sí òfin àti ẹ̀kọ́ rẹ̀, àti nípa gbígbé ìgbé ayé ìwà mímọ́. Iná ni ó wà ní òpin rẹ̀ pé kí a jẹ́ olótìtọ́ sí nípa fífi gbogbo ọkàn wa, gbogbo ipá wa, gbogbo agbára wa, gbogbo ẹnu wa ká fi fẹ́ Olúwa Ọlọ́run wa. Nígbà náà ni a ó lè ní èrè sí àwọn ohun tí àwa ń ṣe ní ọjọ́ gbogbo. Nínú ìwé Deuteronomy kan náà orí 11, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 26 sí ìsàlẹ̀. Ó ní, wò ó, èmi fi ìbùkún àti ègún síwájú yín ní òní. Ìbùkún bí ẹ̀yin bá gba òfin Olúwa Ọlọ́run yín gbọ́ tí mo pa láṣẹ fún yín ní òní. Ẹni pé jẹ́ kí a wò ó, ìyè àti ègún ń bẹ, ìyè àti ikú ló ń bẹ níwájú gbogbo ènìyàn. Ègún àti ìbùkún ló ń bẹ níwájú gbogbo ènìyàn, tá a ti fi sí iwájú gbogbo ènìyàn. Ẹni pé fún ènìyàn ni láti yan èyí tí ó bá fẹ́. A sì rí pé èrè tàbí àbájáde sì ń bẹ lẹ́yìn èyíkéyìí tí àwa bá yàn tàbí tí àwa bá pinnu rẹ̀ láti tẹ̀lé. Ẹni Mósè ń sọ fún àwọn ènìyàn Ísírẹ́lì pé èmi fi ìbùkún àti ègún síwájú yín ní òní. Bí ẹ̀yin bá pa òfin Ọlọ́run mọ́, ẹ yóò jẹ́ alábùkún fún. Ṣùgbọ́n bí ẹ̀yin bá kọ̀ láti gba òfin rẹ̀, láti rìn nínú òfin rẹ̀, iná ni ẹ jẹ́ ẹni ègún. Mo gbàdúrà wípé a ò ní gba ìfiré Ọlọ́run ní orúkọ Jésù. Ẹnikẹ́ni tí ó bá kọ̀, tí kò bá gba ọ̀rọ̀ Ọlọ́run, tí kò bá rìn nínú ìfẹ́ Ọlọ́run, ègún Ọlọ́run ń bẹ nínú ayé irú olúwa rẹ̀. Ẹni Bíbélì ń sọ fún wa nínú ìwé Jòhánù orí ìkẹta, ìwé Jòhánù, ẹ jẹ́ kí a wo orí ìkẹta yẹn ní ẹsẹ̀ 17. Ó sọ fún wa pé nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ rẹ̀ dá aráyé là. Ẹsẹ̀ 18 ó ní, ẹni tí ó bá gbà á gbọ́ a kò ní dá a lẹ́jọ́, ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbà á gbọ́ lẹ́jọ́ náà,
nítorí tí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo ti Ọlọ́run gbọ́. Ẹsẹ̀ 19. Èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé, àwọn ènìyàn sì fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí tí iṣẹ́ wọn burú. Ẹsẹ̀ 20. Ó nítorí olúkúlùkù ẹni tí ó bá hùwà búburú ní kórìíra ìmọ́lẹ̀, kì í sì wá sí ìmọ́lẹ̀ kí a má ṣe bá iṣẹ́ rẹ̀ wí. Ẹsẹ̀ 21. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀, kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. Iná ni Jésù Kristi ń sọ fún wa, ẹnikẹ́ni tí ó bá gba ọmọ gbọ́, iná ni yóò rí ìyè. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá gba ọmọ gbọ́, àti dá a lẹ́jọ́ náà. Ìdájọ́ náà sì ni wípé ìmọ́lẹ̀ wá sí ayé, ṣùgbọ́n kò gba ìmọ́lẹ̀. Jésù Kristi sì ni ìmọ́lẹ̀ náà. A ti fún wa ní ìmọ́lẹ̀ kí a má bàa rìn nínú òkùnkùn, kí òkùnkùn má bàa bo ayé wa. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Bí a bá sì gba Jésù Kristi Olúwa gbọ́, àwa náà jẹ́ ìmọ́lẹ̀ ayé. Bíbélì sọ fún wa wípé ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tí a tẹ̀dó sí orí òkè kò lè farasin. Ìwé Pétérù kìíní orí 2 nǹkan bẹ́ẹ̀ ẹsẹ̀ 9 rẹ̀ ń sọ fún wa pé kí a fi ọlá ńlá ẹni tí ó pè wá sínú ìmọ́lẹ̀ kí a fi hàn fún àwọn ènìyàn láti rí, kí a jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ nípa ìmọ́lẹ̀ Jésù Kristi àti nípa ìhìnrere rẹ̀ pẹ̀lú. Nítorí náà yẹn ará, a láti kíyèsára láti rí pé a gba ìsúre, a gba ìbùkún Ọlọ́run nípa gbígbà gbọ́, nípa pípa òfin àti ìlànà rẹ̀ mọ́. Nínú ìwé Gálátíà, jẹ́ kí a wo orí 6, ìwé Epísítélì Pọ́ọ̀lù sí ìjọ tí ń bẹ ní Gálátíà orí 6 ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 9. Gálátíà orí 6 mo ka ẹsẹ̀ 6, 7 àti ẹsẹ̀ náà. Ó ní kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ènìyàn bá fúnrúgbìn, òun ni yóò sì ká. Ohunkóhun tí ènìyàn bá ṣe, èrè rẹ̀ ni yóò gbà. Ohunkóhun tí ènìyàn bá fúnrúgbìn, òun náà ni yóò sì ká. Bí a bá fúnrúgbìn àlìkámà, a ó ká àlìkámà. Bí a bá fúnrúgbìn èso rere, a ó sì ká èso rere, a ó ká àlàáfíà àti ìyè. Ṣùgbọ́n bí a bá fúnrúgbìn ìkà, bí a bá fúnrúgbìn àìṣòdodo, mọ̀ dájú wípé ìdájọ́ àti ìbínú Olúwa ni à ń fà sí orí ara wa. Láti kíyèsí, láti má ṣe rí wípé a ń rìn nínú ìfẹ́ ti ara wa tàbí rìn lòdì sí ìlànà àti ẹ̀kọ́ Ọlọ́run. Ní ẹsẹ̀ 9 ní, ẹ má sì jẹ́ kí agara dá wa ní rere ṣe, nítorí àwa yóò ká nígbà tí àkókò bá dé, bí a kò bá ṣe àárẹ̀. Nítorí náà jẹ́ kí a mọ̀ èyí pé àkókò kan ń bọ̀ tí àwa yóò gba èrè iṣẹ́ gbogbo tí àwa bá ṣe nínú ara. Ìgbà kan ń bọ̀ tí a ó dúró níwájú Ọlọ́run. Èyí ni ìwé Kọ́ríńtì kejì, ẹ jẹ́ kí a wo orí 5 ẹsẹ̀ 10. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 10. Ó ní nítorí pé gbogbo wa kò lè ṣàìmá fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn nì tí ó ṣe nínú ara, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, ìbá ṣe rere ìbá ṣe búburú. A ò lè tàn Ọlọ́run. Ohun tí àwa bá ṣe ni àwa yóò gbà. Bí a bá rìn nínú ìfẹ́ rẹ̀, bí a bá ka òfin rẹ̀ mọ́, tí a gbé ìgbé ayé ìwà ẹ̀mọ́, tí a sá fún àgbèrè, tí a sá fún ìbọ̀rìṣà, tí a sá fún ìfẹ́kúfẹ̀ẹ́, àwọn ìríra ti ayé yìí, àwa yóò gba èrè ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá rìn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ayé yìí, mọ̀ dájú pé ìjọba àwọn àpáàdé, ibi ìparun ni irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ti lo ayérayé wọn. Mo gbàdúrà wípé a ò ní lọ sí ọ̀run àpáàdé ní orúkọ Jésù. Ọlọ́run kò lè ṣèké. Ọlọ́run kì í ṣèké. Ẹni pé we cannot bribe him. We cannot bribe him. Kì í ṣe ènìyàn. Ọlọ́run kì í wo ojú, kì í ṣojú ṣáájú ènìyàn. Gbogbo wa la ó dúró níwájú ìtẹ́ ìdájọ́. Gbogbo ènìyàn ló máa farahàn. Ìdí náà ni wípé kí olúkúlùkù ènìyàn lè gba ohun wọn tí ó ti ṣe nígbà tó ń bẹ inú ara, ìbá ṣe rere ìbá ṣe búburú. Nínú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí 6 ẹsẹ̀ 10. Ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 10. Ó wí pé nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ní pé gbogbo tí a ń ṣe, gbogbo iṣẹ́ ìsìn wa, gbogbo ìpèsè wa, gbogbo ìrìn déédéé wa, gbogbo ìtọrẹ wa, gbogbo tí a ń pèsè fún àwọn ènìyàn Ọlọ́run, gbogbo tí a ń pèsè fún ìjọ rẹ̀, gbogbo ìjólóòtọ́ wa nínú ọrẹ wa, nínú ìdámẹ́wàá wa, gbogbo ìjólóòtọ́ wa,
ìjólóòtọ́ wa nínú ìsìn wa sí Ọlọ́run, gbogbo ìjẹ́wọ́ wa, ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìdúróṣinṣin wa nínú Ọlọ́run, gbogbo rẹ̀ ni yóò mú wá sí ìrántí ní ọjọ́ ìdájọ́, ní ìgbà tí a bá ń pín èrè lẹ́yìn ayé búburú yìí. Jẹ́nà ń sọ fún wa nípa àwọn ọmọ Hébérù mẹ́rin yìí, ẹni pé wọ́n fẹ́ pàápàá jùlọ láti máa jẹ ẹ̀wà tàbí ewébẹ̀ àti omi. Iná ni a sì ń fún láti ọ̀dọ̀ olùtọ́jú oúnjẹ lẹ́yìn ìgbà tó ti dán wò tó sì rí wípé ojú wọn dán, bẹ́ẹ̀ náà ni wọ́n sì sọ̀rọ̀, wọ́n sì ní ẹwà ju àwọn èèyàn tí ó ti ń jẹ oúnjẹ àdídùn ọba lọ. A sì rí pé gbogbo ọdún mẹ́ta èyí tó jẹ́ wípé wọ́n wà lẹ́nu ẹ̀kọ́ náà ló ti ń fún wọn ní ẹ̀wà àti ewébẹ̀ àti omi. Nínú ìwé Deuteronomy, jẹ́ kí a wo orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹta, Deuteronomy 8:3. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde ni ènìyàn wà láàyè. Nípa agbára Ọlọ́run ní àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ń ní ẹ̀wà sí, ni wọ́n sì ń sanra sí, ní ojú wọn sì ń dán sí. Nípa agbára Ọlọ́run, nípa ẹwà Ọlọ́run, a rí ògo Olúwa nínú ayé wọn, ògo Olúwa wà nínú ayé wọn, ẹwà Ọlọ́run wà nínú ayé wọn, tí ojú wọn fi yàtọ̀ sí ti àwọn tó tilẹ̀ ń jẹ oúnjẹ ọba lọ. Nítorí náà ẹ̀yin ará, nígbà tá a bá wà nínú ìfẹ́ Ọlọ́run, ẹni pé Olúwa yóò fún wa ní ìfọ̀kànbalẹ̀, yóò sì fún wa ní ìlera, yóò fún wa ní ayọ̀ ìgbàlà yóò sì wà nínú ọkàn wa. Ayọ̀ Ọlọ́run yóò sì máa mú ojú wa dán sí i, nítorí pé àwa fẹ́ òfin Olúwa dáni lójú. Òfin Olúwa máa ń mú ojú ènìyàn dán, òfin Olúwa máa ń mú ọkàn ènìyàn balẹ̀, ó máa ń mú ènìyàn sanra. Tí àwọn ènìyàn máa rò wípé ènìyàn ní owó ńlá kan, ènìyàn níbi ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó sínú ilé ìfowópamọ́sí rẹ̀, agbára Ọlọ́run ni, ẹwà Ọlọ́run ni, títóbi Ọlọ́run ni. Iná ni Ọlọ́run sọ fún ayé pé ènìyàn kò wà láàyè nípa oúnjẹ nìkan, ṣùgbọ́n nípa gbogbo ọ̀rọ̀ ètò ti ẹnu Olúwa jáde wá. Praise the Lord. Ṣé náà a rí i pé àbájáde ọlọ́jọ́ pípẹ́ yìí náà ni ó ti jẹ́ èyí tí àwọn ènìyàn wọ̀nyí ti wà nínú irúfẹ́ oúnjẹ tí wọ́n ti sọ fún olùtọ́jú oúnjẹ yìí láti máa fi fún wọn. Ẹni pé nígbà tí wọ́n sì ti kọ àwọn oúnjẹ yìí tí a ti ń fún àwọn ìyókù wọn. Nínú ẹsẹ̀ 17 ẹsẹ̀ 20 ìwé Dáníẹ́lì orí ìkíní yẹn, à ń sọ fún nípa àwọn tó tún ṣẹlẹ̀ sí i. Ó ní bí ó ṣe ti àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni Ọlọ́run fún wọn ní ìmọ̀ àti òye ní gbogbo ìwé àti ọgbọ́n. Dáníẹ́lì sì ní òye ní gbogbo ìran àti àlá. Iná ni àbájáde ọdún ìkẹta tí wọ́n ti wà lẹ́nu ẹ̀kọ́. Ní ìgbà tí ó sì di òpin ọjọ́ tí ọba ti dá pé kí a mú wọn wá, ní ìgbà náà ni olórí àwọn ẹwẹ̀fà mú wọn wá síwájú Nebukadnesari. Ẹsẹ̀ 19, ọba sì bá wọn sọ̀rọ̀ nínú gbogbo wọn, kò sì sí ẹni tí ó dàbí Dáníẹ́lì, Anania, Miṣaeli àti Asariah. Nítorí náà ni wọ́n fi ń dúró níwájú ọba. Ẹsẹ̀ 20, àti nínú gbogbo ọ̀ràn ọgbọ́n àti òye tí ọba ń béèrè lọ́wọ́ wọn, ó rí i pé ní ìwọ̀n ìgbà 10 wọ́n sàn ju gbogbo àwọn amòye àti ọlọ́gbọ́n tí ó wà ní gbogbo ilẹ̀ ìjọba rẹ̀ lọ. Praise the Lord. Ní pé ní ìlọ́po 10, torí pé a ṣe ìdánwò fún wọn, ọba wọ́n sì kọ́ wá síwájú ọba. Ọba béèrè onírú àwọn ìbéèrè tó díjú, àwọn ìbéèrè tó ta kókó. A sọ fún wa wípé Ọlọ́run sì fún Dáníẹ́lì ní ọgbọ́n nínú ìtumọ̀ ìran àti àlá. Bákan náà gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ní ìlọ́po 10 ni wọ́n fi ní ọgbọ́n ju àwọn ẹlẹgbẹ́ wọn. Ní ìlọ́po 10 ni wọ́n fi ní ìmọ̀ ju àwọn ẹlẹgbẹ́ wọn. Ní ìlọ́po 10 ni wọ́n fi ní òye ju àwọn ẹlẹgbẹ́ wọn. Ẹ jẹ́ kí a wo ohun tí Ọlọ́run ń ṣe. Ẹ jẹ́ kí a wo agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ènìyàn mi nínú Olúwa, nígbà tá a bá pa òfin Ọlọ́run mọ́, nígbà tá a bá rìn ní ọ̀nà rẹ̀, kò sí ohun tí àwa bá dáwọ́lé tí ò ní ṣe rere. Nítorí pé nínú òwò wa agbára Ọlọ́run á rìn, nínú iṣẹ́ wa agbára Ọlọ́run á rìn, nínú ìdáwọ́lé wa a máa rí ọwọ́ Ọlọ́run, a máa rí ìwàláàyè Ọlọ́run. Ẹni wípé nítorí wípé Olúwa yóò bùkún fún wa ní ọ̀pọ̀lọpọ̀. Kò sí ohun tí a ń ṣe
àlá wa sí rere Ọlọ́run á mú wá sí ìmúṣẹ. Kò sóhun tá ń ṣe tí a dáwọ́lé tí kò ní yọrí sí rere nítorí pé agbára Ọlọ́run wà níbẹ̀, nítorí pé a ka òfin rẹ̀ mọ́. Bíbélì sọ fún wa wípé ó ní kí a tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ó ní gbogbo ohun tó kù, gbogbo ìyókù náà fi kún fún wa. Á fi àlàáfíà kún fún wa, á fi ìbùkún kún fún wa, á fi ọrọ̀ kún fún wa, á fi ọlá kún fún wa, á fi ìlera kún fún wa, á fi àṣeyọrí kún fún wa, á fi ọjọ́ gígùn á fi kún fún wa, nítorí pé àwa ti kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wò lónìí, àwọn ènìyàn tí ó yẹ kí wọ́n wá kọ́ ni wọ́n ń wá. Wọn ò kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà, wọn ò kọ́kọ́ wá òdodo rẹ̀. Ṣùgbọ́n àwọn ohun tí Ọlọ́run ṣe ìlérí láti fi kún fún wa, ó ní wọn kọ́kọ́ ń wá. Nítorí náà láti kíyèsára, àwa tá a ní ìmọ̀ rẹ̀, àwa tá a ní òye rẹ̀, àwa tí a ti yàn, àwa tí a ti pè, àwa tí a ti rà padà kúrò nínú àwọn àṣà yìí, kúrò nínú àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ti ayé yìí, kúrò nínú àwọn ọ̀nà ti ayé yìí, àwa tí a ò gbọ́ ohun tí ìfẹ́kúfẹ̀ẹ́ ń sọ mọ́, àwa tí a ò gbọ́ àwọn ohun tí àṣà yìí tún sọ mọ́, tí a ti gbé ojú wa sí láti mọ Ọlọ́run, tí a ti gbé ọkàn wa sí láti fẹ́ Ọlọ́run, tí a ti gbé ẹsẹ̀ wa sí láti máa ràn ìrìn tọ̀ Jésù Kristi Olúwa lẹ́yìn. A láti ní òye yìí wípé èrè ń bẹ, iná ni àṣeyọrí, iná ni ayọ̀, iná ni ìgbéga, iná ni ìṣerere gbogbo nínú gbogbo tí a bá dáwọ́lé. Gẹ́gẹ́ bí Olúwa ti fún àwọn ọmọkùnrin mẹ́rin yìí ní ọgbọ́n tí ó tayọ, ìmọ̀ tí ó tayọ àti ẹ̀mí tí ó tayọ, nínú èyí tó jẹ́ wípé kò sí ọ̀rọ̀ tí ó ta kókó ní iwájú wọn, bẹ́ẹ̀ náà ni kò sí ìbéèrè tí a béèrè ní ọwọ́ wọn tí wọn ò lè dáhùn ju àwọn ẹlẹgbẹ́ wọn lọ. Bẹ́ẹ̀ náà ni Olúwa ń jẹ́ kí a mọ̀ nípa àwọn rere tí a ó fi kún fún wa, àwọn rere tí àwa yóò ní nínú ayé yìí bí àwa bá ka òfin Ọlọ́run mọ́, bí àwa bá rìn ní ọ̀nà rẹ̀. Àwọn àṣírí Ọlọ́run, Bíbélì sọ fún wa pé àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó sì fi wọn mọ májẹ̀mú rẹ̀. Àṣírí Olúwa yóò wà pẹ̀lú wa ní orúkọ Jésù. Torí náà ẹ jẹ́ kí a rí i pé a pa gbogbo òfin rẹ̀ mọ́. Ẹ jẹ́ ká rí i pé a rìn nínú gbogbo àwọn ìlànà rẹ̀. Nínú ìwé Kọ́ríńtì kìíní, ẹ jẹ́ kí a wo orí 10, mo wo ẹsẹ̀ 31. Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 31. Bíbélì wípé nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ẹ já sì sí yìí, ògo wa jẹ́ ti Ọlọ́run. Ẹ já wo àwọn ọkùnrin mẹ́rin yìí bí ayọ̀ wọn yóò ṣe pọ̀ tó nínú Ọlọ́run. Oh my God. Bí inú wọn yóò ṣe dùn tó nínú Ọlọ́run, bí wọn yóò ṣe máa kún fún agbára tó nínú Ọlọ́run, torí pé Olúwa jẹ́rìí ìwà láàyè rẹ̀, Olúwa jẹ́rìí títóbi rẹ̀ nínú ayé wọn, torí pé wọ́n yàn, nítorí wọn ò fẹ́ bà ara wọn jẹ́ pẹ̀lú oúnjẹ ọba, pẹ̀lú mímu ọba, nítorí ìfẹ́ Ọlọ́run, nítorí ìlànà Ọlọ́run, nítorí kí ìwà láàyè Ọlọ́run lè máa gbé nínú ayé wọn. Wọn ò bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ èyí tí ṣe àgọ́ wọn, wọn ò bà àgọ́ ara wọn jẹ́ èyí tí ṣe ibùgbé Olódùmarè. Nítorí náà ẹ̀yin ará mi ní Olúwa, ẹ jẹ́ ká kíyèsí ohun tí àwa ń jẹ, ohun tí àwa ń ṣe. Ṣé àwa ń ṣe gbogbo rẹ̀ fún ògo Olúwa? Ọ̀rọ̀ tí àwa ń sọ, ṣé àwa ń ṣe fún ògo Olúwa? Ìdáwọ́lé wa yẹn, ilé tá a fẹ́ kọ́ yẹn, aya tá a fẹ́ fẹ́ yẹn, ọkọ tá a fẹ́ fẹ́ yẹn, ọmọ tá a fẹ́ bí yẹn, ǹjẹ́ fún ògo Olúwa ni? Gbogbo ilé-ìwé tá a ń lọ sí yẹn, ṣé fún ògo Olúwa ni? Owó oṣù tá a ń gbà ǹjẹ́ fún ògo Olúwa ni? Òwò tá a ń ṣe, ṣé fún ògo Olúwa ni? Ǹjẹ́ a ò ti bà ara wa jẹ́ níwájú Ọlọ́run nípa òwò tí àwa ń ṣe, nípa iṣẹ́ tí àwa ń ṣe? Ǹjẹ́ a ò ti bà ara wa jẹ́? Ǹjẹ́ a ò ti lè lòdì sí ìfẹ́ Ọlọ́run? Ṣùgbọ́n ẹ̀yin ará, kí a lè ní ayọ̀ Ọlọ́run, I'm quite sure wípé àwọn ènìyàn mẹ́rin wọ̀nyí, báwo ni wọ́n á ṣe máa wò wọ́n? Báwo ni ọkùnrin ìwẹ̀fà ṣe máa wò wọ́n nínú ètò ìṣèjọba ọba Nebukadnesari? A sọ fún wa pé ọba Nebukadnesari sì fi wọ́n ṣe olórí ìgbèríko. Ẹni pé ọba yìí wá yàn wọ́n torí ó wò wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó yẹ láti fi sí ipò. Ó wò wọ́n, ó sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí àwọn èèyàn tí ó ní ọgbọ́n láti lè máa darí. Ó wọ̀n gẹ́gẹ́ bí àwọn èèyàn tó jẹ́ pé ó yẹ ká fi wọ́n sí ibi ètò láti máa ṣe ètò, nítorí wípé kò sí ohun tí ó ta kókó tí Ọlọ́run wọn kò ràn wọ́n lọ láti lè yanjú. Ẹni pé ẹ jẹ́ kí àwọn gbé Ọlọ́run ga nínú ayé wọn, nítorí náà, torí pé Olúwa fi títóbi rẹ̀ hàn, torí pé wọ́n ṣe ìpinnu láti pa òfin Ọlọ́run mọ́. Ẹni Paul ń sọ
nínú ìwé rẹ̀ sí Kọ́ríńtì yẹn pé ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ohun tó yá bá ń ṣe, ohun tí a bá ń jẹ, ohunkóhun tí a bá ń jẹ, bí ẹ̀yin bá ń jẹ, bí ẹ̀yin bá ń mu, ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe nínú ọ̀rọ̀, nínú ìwà àti ìṣe, kí a máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo ìwé Pétérù kẹ́ni orí 4 ẹsẹ̀ 11. Ìwé Pétérù kẹ́ni orí 4 mo ka ẹsẹ̀ 11 ní bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe bí agbára tí Ọlọ́run fi fún un, kí a lè máa yin Ọlọ́run lógo ní ohun gbogbo nípa Jésù Kristi, ẹni tí ògo àti ìjọba wà fún láé àti láéláé. Àmín. Ẹni pé ohun gbogbo tí a bá ń ṣe kí a máa ṣe fún ògo Ọlọ́run. Ẹni pé bí ẹnikẹ́ni bá sì ń ṣe iṣẹ́, bí a bá ń ṣe ìpínfúnni, máa ṣe fún ògo Olúwa. Bí a bá ń pèsè ohun kan fún ẹnikẹ́ni, máa ṣe fún ògo Olúwa. A ò gbọ́dọ̀ ṣe ohunkóhun fún ẹnikẹ́ni ká máa ṣe yọ̀ǹga bẹ́ni pé àwa la ṣe, Olúwa ló ṣe, torí pé Olúwa ló pèsè ohun tí a ṣe fún ènìyàn fún wa. Owó tá a fi fún ènìyàn, tá a fi ṣàánú fún ènìyàn, Olúwa ló pèsè rẹ̀ fún wa. Ohunkóhun yòówù tí a sì lè ní, Olúwa ló ní. Torí náà bí a bá ń fún ènìyàn ní ohunkóhun, ẹ jẹ́ kí a máa ṣe fún ògo Olúwa. A ò gbọ́dọ̀ ṣe ohunkóhun fún ògo asán. Bí a bá ń ṣe ohunkóhun fún ògo asán, fún ògo ara wa, àwa ti gba èrè rẹ̀. Ṣé ni a ò lérè mọ́ lọ́dọ̀ Ọlọ́run? Ní òpin eré ìje wa, a ò lérè mọ́. A ò lè máa wòye, mo ti ṣe eléyìí fún Ọlọ́run, mo ti ṣe eléyìí fún ẹnìkan, mo ti pèsè fún ẹnìkan, mo ti kọ́lé fún ẹnìkan, mo ti dáàpọ̀ fún ẹnìkan, mo fún ẹnìkan ní aṣọ, èmi ni mo ń bọ́ ẹnìkan ní oúnjẹ àárọ̀, ní oúnjẹ ọ̀sán àti ní oúnjẹ alẹ́. Ẹni pé bí ò bá ṣe èmi ni, ibi ìbá ti yọ ojú rẹ̀ lọ. Bí ìbá ṣe èmi ni, òtútù ìbá ti pa nítorí kò rí aṣọ bo ìhó rẹ̀. We should not say that. We should not do that. We should give to the glory of God. We should provide for the glory of God. Fún ògo Olúwa, ohun gbogbo tí a bá ń ṣe. Jésù Olúwa ń sọ fún wa pé ohunkóhun tí ọwọ́ ọ̀tún wa bá ń ṣe, kí ọwọ́ òsì kí ó má ṣe mọ̀ nípa rẹ̀. Torí náà a gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo fún ògo Olúwa. Bí ẹni tí a ṣe nǹkan fún, bí ó bá sì wá láti dúpẹ́ lọ́wọ́ wa, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ló ṣe é, kì í ṣe èmi ló ṣe é, kì í ṣe nípa agbára mi, Olúwa ló ṣe é. Give thanks to God. Praise the Lord. Torí náà àwọn ọkùnrin mẹ́rin yìí wọ́n ṣe ohun gbogbo tí wọ́n ṣe fún ògo Olúwa. Olúwa sì gba ògo lẹ́yìn òrẹ́yìn nínú ayé wọn. Torí náà Daniel àti àwọn arákùnrin rẹ̀ ṣe ni wọ́n yan ọ̀nà ìwà bíi Ọlọ́run, pàápàá jùlọ ní ti òtítọ́ náà. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tilẹ̀ wá láti ìdílé ọlọ́rọ̀, ṣùgbọ́n wọn ò gbé ìgbé ayé èyí tí a lè fi hàn wípé ìdílé ọlọ́rọ̀ ni wọ́n ti wá. Ẹ rí pé wọ́n wá láti ìdílé ọba, ìdílé ọlọ́rọ̀ tàbí ìdílé àwọn ìjòyè tó jẹ́ wípé kò tilẹ̀ yẹ kí a rí wọn nínú àwọn ènìyàn tí wọ́n léèyàn láti máa ka òfin Ọlọ́run mọ́, nítorí ayé ìjẹkújẹ tí ó máa ń wà nílé àwọn ọlọ́lá. Ṣùgbọ́n síbẹ̀, even títí di òní, a sì rí àwọn ọlọ́lá kan tó jẹ́ wípé you can never even say pé wọ́n jẹ́ ọlọ́lá àfi tó bá wọn dé inú ilé, torí pé wọn ò gbé ọlá wọn ga ju ipò Ọlọ́run lọ nínú ayé wọn. Wọn ò gbé ọlá wọn, ò gbé ipò wọn ga ju Ọlọ́run lọ nínú ayé wọn. Ṣé ni wọ́n gbé Ọlọ́run ga ju ọlá yòówù tí wọ́n lè ní? Wọ́n gbé Ọlọ́run ga, wọ́n gbé Jésù ga ju owó wọn, wọ́n gbé Jésù ga ju ìní wọn, wọ́n gbé Jésù ga ju ohunkóhun tí wọ́n lè ti ní, gbogbo àwọn àṣeyọrí tí wọ́n ti ní nínú ayé. Wọ́n gbé Jésù ga ju àwọn ẹ̀kọ́ wọn ni lọ. Nítorí náà Jésù kò dáwọ́ dúró láti máa mú kí ọlá wọn máa tẹ̀síwájú. Jésù kò dáwọ́ dúró láti máa mú kí ògo wọn máa tẹ̀síwájú sí. Jésù kò dáwọ́ dúró láti máa mú kí ohun rere wọn kí ó máa tẹ̀síwájú sí, nítorí pé wọn ò gbé ohun gbogbo tí wọ́n ní ga ju Jésù lọ nínú ayé wọn. Wọ́n ń gbé Jésù ga. Nítorí náà ẹ̀yin ará, ẹ jẹ́ kí a gbé Jésù ga nínú ayé wa ju ohunkóhun lọ tí a lè ní nínú ayé, ju ipò wa, ju ayé wa, ju owó wa, ju àṣeyọrí wa tí a lè ní. Nígbà tá a bá gbé Jésù ga ju àwọn ẹ̀kọ́ wọ̀nyí, ẹ jẹ́ kí a wá wo iṣẹ́ ribiribi àti iṣẹ́ agbára tí Olúwa yóò máa tẹ̀síwájú sí láti máa ṣe nínú ayé wa. Yàwó Dáníẹ́lì ó wá sọ ìkọ̀kọ̀ fún Nebukadnesari ní ẹsẹ̀ 20. Ó ní àti nínú gbogbo ọ̀rọ̀ ọgbọ́n àti òye tí ọba ń béèrè lọ́wọ́ wọn, ó rí i pé ní ìwọ̀n ìgbà 10 wọ́n sàn ju gbogbo àwọn amòye àti ọlọ́gbọ́n tí ó wà
ní gbogbo ilẹ̀ ìjọba rẹ̀ lọ. Ní orí ìkeje ẹsẹ̀ 49, Dáníẹ́lì béèrè ohun kan lọ́wọ́ Nebukadnesari. Dáníẹ́lì sì béèrè lọ́wọ́ ọba, ó sì fi Ṣádákì, Méṣákì àti Ábẹ́dígò jẹ olórí ọ̀ràn ìgbèríko Bábélì, ṣùgbọ́n Dáníẹ́lì jókòó ní ẹnu ọ̀nà ààfin ọba. Praise the Lord. Ẹni pé Olúwa yan àwọn ọkùnrin mẹ́rin yìí sí ipò ọlá Ọlọ́run ni. Mo wí fún ẹnìkan ní àṣálẹ́ yìí, Olúwa yóò gbé ọ̀gá ní orúkọ Jésù. Ẹni pé kí a tó lè di ẹni ìgbéga, a láti rẹ ara wa sílẹ̀ níwájú Ọlọ́run. Bíbélì wí pé ẹni tó bá rẹ ara rẹ̀ sílẹ̀, ó ní Ọlọ́run yóò gbéga. Ṣùgbọ́n Ọlọ́run wo àwọn agbéraga ní òkèèrè rere. Nítorí náà, ẹ má jẹ́ kí a gbéraga lábẹ́ bó ti wù kó rí, ní ohun tí Ọlọ́run ti ṣe fún wa tàbí ti àwọn àṣeyọrí tí a lè ní. Nítorí náà, ìyẹn ará, ohun tí Olúwa ń béèrè ní ọwọ́ wa, òun náà ni pé kí a wà ní ìrẹ̀lẹ̀. Ẹ jẹ́ kí a wo ìwé Míkà orí 6, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 8. Ìwé wòlíì Míkà orí 6, mo ka ẹsẹ̀ 8. Ó ní, a ti fi hàn ọ́ ìwọ ènìyàn ohun tí ó dára àti ohun tí Olúwa ń béèrè lọ́wọ́ rẹ, bí kò ṣe kí o ṣe òtítọ́, kí o sì fẹ́ àánú, àti kí o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ. Ẹ já wo Ọlọ́run bá wa sọ̀rọ̀ ní àṣálẹ́. Ohun tí Olúwa ń béèrè lọ́wọ́ wa ní eléyìí. Ohun tí Ọlọ́run ń béèrè tó sì ń wo ọ̀nà fún olúkúlùkù ènìyàn láti máa retí náà ọ̀dọ̀ rẹ̀ ní eléyìí, wípé kí a fẹ́ Olúwa, kí a sì ṣe òtítọ́, kí a fẹ́ àánú, kí a sì rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run wa. Ní òkè nínú ìwé Hósíà, jẹ́ kí a wo orí 6 ẹsẹ̀ 6, ìwé Hósíà orí 6 ẹsẹ̀ 6. Bíbélì wípé, nítorí àánú ni mo fẹ́, kì í ṣe ẹbọ àti ìmọ̀ Ọlọ́run ju ọrẹ ẹbọ sísun lọ. Èrí pé Ọlọ́run sọ fún wa wípé nítorí àánú ni mo fẹ́. Tí náà Ọlọ́run fẹ́ kí a rìn ní ìrẹ̀lẹ̀. Ọlọ́run sì ń fẹ́ ìmọ̀ rẹ̀ nínú ayé wa, nítorí pé ìmọ̀ Ọlọ́run ó ju ọrẹ ẹbọ sísun lọ. Ìmọ̀ Ọlọ́run ju ohunkóhun lọ nínú ayé. Torí náà, ìyẹn ará, gbogbo àbájáde ló ń bẹ lẹ́yìn ohun gbogbo tí a bá ń ṣe nínú ayé. Ẹ̀yin náà nínú Olúwa, a ti wà nínú ayé, ṣùgbọ́n a kì í ṣe ti ayé. Bí àwa ti ń gbé nínú ayé, we are just passing by. Àwa kọjá lọ nínú ayé. Ayé yìí kì í ṣe ilé wa. Bíbélì ń sọ fún wa pé ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run, níbi tí àwa gbé ń fojú sọ́nà fún Jésù Kristi olùgbàlà wa. Nítorí náà, àwa ò gbọ́dọ̀ fẹ́ ayé, nítorí pé a kì í ṣe ti ayé. Bí àwọn ọkùnrin mẹ́rin yìí kì í ti ṣe ti Bábílónì, wọ́n mọ̀ pé they were taken to captive. A kó wọn ní ìgbèkùn wá sí ilẹ̀ Bábílónì, ṣùgbọ́n wọ́n ṣe ti Bábílónì. Wọ́n wo ìlú kan ní òkèèrè, ìlú tá ò fi ọwọ́ kọ́, ayérayé nínú àwọn ọ̀run. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ènìyàn mi nínú Olúwa, àìṣe ti ayé, we are just passing by. We are passing by. Torí náà, kì í ṣe ti ayé. Èrè ìdíwọ́ ni a ó ṣe wá jókòó sínú ayé, láti máa kọ́ àṣà ayé, láti máa rìn nínú ayé, láti máa gbé nínú ayé, láti máa fi ohun tí ń bẹ nínú ayé. Ẹ jẹ́ kí a wo ohun tí ìwé Jòhánù kínní orí 2 orí 2 ẹsẹ̀ 15 dé ẹsẹ̀ 17 sọ fún wa. 1 John chapter 2 verse 15 to 17, ó ní, ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Baba kò sí nínú rẹ̀. Bí a bá máa fẹ́ràn ayé, ìfẹ́ Baba ò sí nínú wa. Èyí ni ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 1 sọ fún wa. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4 wípé, ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run. A ò lè jẹ́ ọ̀rẹ́ ayé ká tún jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. A ò lè jẹ́ ọ̀rẹ́ ayé ká tún jẹ́ ọmọ Ọlọ́run. Kò ṣeé ṣe ni. Bí a bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé, a máa di ọ̀tá Ọlọ́run. Torí náà, ohun gbogbo tí a bá ń ṣe, a gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Bí a bá fẹ́ ṣe ohunkóhun nínú ọ̀rọ̀, nínú èrò àti ìṣe, bí a bá fẹ́ ṣe bí ayé ti ń ṣe, a máa lòdì sí ìfẹ́ Ọlọ́run, a máa rú òfin Ọlọ́run. A ò ní èrè mọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìwàláyé Ọlọ́run kò lè bá wa gbé. Títóbi Ọlọ́run kò lè farahàn nínú ayé wa. Nítorí náà, ohun tí àwọn èèyàn bá máa sọ ni a ní láti jẹ́ kí wọ́n sọ. Nígbà tá a bá ń ṣe nǹkan kan tí a bá ti ṣe bí àwọn ènìyàn ayé ti ń ṣe, a fẹ́ gbé ìyàwó ni, a fẹ́ fẹ́ ọkọ ni, a fẹ́ lọ ní iléèwé ni, a fẹ́ ṣe àṣeyọrí kan ni, bí a bá ń pinnu rẹ̀ pé a máa ṣe bí ayé ti ń ṣe, gbàgbé ìbùkún Ọlọ́run nínú tó fẹ́ ṣe.
bó bá ti fẹ́ ṣe gẹ́gẹ́ bí àwọn èèyàn tí ayé ti ń ṣe, gbàgbé ìwà láàyè Ọlọ́run. Bí o bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí àwọn èèyàn ayé ti ń ṣe, gbàgbé àṣeyọrí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Òtítọ́ ìṣí lè fún ọ ní àṣeyọrí òfégè, Sátánì lè fún ọ ní àṣeyọrí ìgbà díẹ̀, ṣùgbọ́n mọ̀ dájú wípé Sátánì máa gba àkóso ní ìgboyà nítorí wípé o ṣe gẹ́gẹ́ bí ayé ti ń ṣe, ìpìlẹ̀ rẹ̀ bí ayé ti ń ṣe ló ṣe ṣe. Ṣùgbọ́n Jákọ́bù ń jẹ́ kí a mọ̀ nísìnyí pé ẹnikẹ́ni tó bá ti fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé, ó máa di ọ̀tá Ọlọ́run. Jákọ́bù sì ń sọ fún wa wípé ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tó ń bẹ nínú ayé. Ẹ jẹ́ kí wọ́n bú wa bí wọ́n bá máa bú wa, ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí wa bí wọ́n bá máa sọ̀rọ̀ sí wa, ẹ jẹ́ kí wọ́n kórìíra wa bí wọ́n bá máa kórìíra wa, nítorí àwa ò ṣe é bí wọ́n ti ń ṣe é. Àwa ò sì gbọ́dọ̀ ṣe nítorí pé àwa kì í ṣe tiwọn. Àwọn ènìyàn ayé á máa ṣe ohun bí ayé ti ń ṣe, àwọn ènìyàn ayé á máa rìn bí ayé ti ń rìn, àwọn ènìyàn ayé á máa sọ̀rọ̀ bí ayé ti ń sọ̀rọ̀, àwọn ènìyàn á máa gbé ìgbé ayé bí ayé ti ń gbé ìgbé ayé. Ṣùgbọ́n ẹ̀yin ará, ọ̀pọ̀ ń kọ́ ẹ̀kọ́. Ohun tó ń bà mí nínú jẹ́ ní ọ̀pọ̀ ni wípé ọ̀pọ̀ ń kọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n wọn ò dé ojú ìmọ̀. A ó sì máa rí wọn láti máa hu ìwà bí ayé ti ń hu ìwà upon the old messages, upon old studies tí wọ́n ń gbọ́ tí wọ́n sì ń kà, tí a sì ń sọ fún wọn. Ṣùgbọ́n láti òní lọ Ọlọ́run ń pe àkíyèsí wa sí láti kúrò nínú ayé nítorí pé a kì í ṣe ti ayé. Àwa ń kọjá lọ. Come what may, no matter what, we should not love the world. Àwọn láti fún ti ayé nítorí pé ó ń sọ fún wa wípé nítorí àwa kì í ṣe ti ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Baba kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ nínú ayé, ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ìfẹ́kúfẹ̀ẹ́ ojú àti ìrera ayé kì í ṣe ti Baba bí kò ṣe ti ayé. Ní ẹsẹ̀ 17, ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Ẹnikẹ́ni tó bá ń ṣe ìfẹ́ ti ayé kò lè dúró. Mi ìfẹ́ kan bú mi o, mi ìfẹ́ kan sọ̀rọ̀ sí mi o, mi ìfẹ́ kan sọ pé jẹ́ báwo ló ṣe tún ṣe tirẹ̀. O lè dúró nínú àṣeyọrí, o lè dúró nínú òtítọ́, o lè dúró nínú ògo, o lè dúró nínú ìbùkún. That blessing can never last. That achievement can never last, nítorí pé o ṣe bí Ọlọ́run ṣe fẹ́ kó o ṣe ní ọ̀nà ti ayé. Then èṣù á sì fẹ́ dísífù rẹ láti fún ọ ní àṣeyọrí ayédèrú. Yes, àṣeyọrí ayédèrú la fún ọ, àṣeyọrí gbàjẹ́ ìsinmi just for a moment, but at the end of the day it will come out bí ó ṣe jẹ́ gan. Àwa fi hàn ọ́, àwa jáde sí ọ wípé yes. Tó bá sọ kí ló ṣẹlẹ̀, Ọlọ́run á jẹ́ kó mọ̀ wípé torí pé o ṣe gẹ́gẹ́ bí èmi Ọlọ́run ṣe fẹ́ kó o ṣe. Èṣù á sọ kí ló ṣe ṣe bí ṣe mo fọ́ọ̀sì rẹ ni. Torí náà Ọlọ́run pè wá, Ọlọ́run ń rọ̀ wá, Olúwa ń bá wa sọ̀rọ̀ láti má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Jákọ́bù ń bá wa sọ̀rọ̀, Jòhánù ń bá wa sọ̀rọ̀ nípasẹ̀ Ọlọ́run, nípasẹ̀ Jésù Kristi, láti rí wípé àwa fẹ́ràn Ọlọ́run, àwa ń rìn nínú ìfẹ́ rẹ̀. Ẹ já wo ẹsẹ̀ karùn-ún Jákọ́bù orí ìkẹrin yẹn. Ó ní ẹ̀yin ṣé bí ìwé mímọ́ sọ lásán pé ẹ̀mí tó fi sínú wa ń jowú gidigidi lórí wa. Ṣé àwa rò pé lásán ló kọ̀ sọ ni? Ṣé àwa rò pé Ọlọ́run kò dúró nínú ọ̀rọ̀ rẹ̀ ni wípé ẹ̀mí tó fi sínú wa, ẹ̀mí rẹ̀ tó ń gbénu wa kó ń jowú lórí wa. Bíbélì ń sọ fún wa wípé ó ní Ọlọ́run owú ni èmi Ọlọ́run. Torí náà láti kéèsì wípé Ọlọ́run ò fẹ́ kí a nílòdì rárá. Ọlọ́run ò fẹ́ kí a fi ohun Ọlọ́run dọ́gba pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, pẹ̀lú ohun gbogbo tí ń bẹ nínú ayé, torí pé Ọlọ́run wa ń fẹ́ kí àwa kí ó rìn ní pípé ọkàn wa, ní pípé ìgbé ayé wa. Nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 29, nítorí pé Ọlọ́run wa iná tí ń jó nírun ni. Ọlọ́run wa iná tí ń jó nírun ni. Ọlọ́run owú ni. Torí náà a ò gbọ́dọ̀ rìn lòdì sí ìfẹ́ rẹ̀, rìn lòdì sí ẹ̀kọ́ rẹ̀. Torí náà ẹ̀yin ará, ẹ jẹ́ kí a gbogbo tó ń bẹ nínú ayé. Ayé ò fẹ́ gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n fẹ́ máa ṣe ohun gbogbo bó ṣe wọ́n. Nítorí náà ṣùgbọ́n àwa tí a ti yàn, àwa tí a ti pè, àwa tí a sì ti sọ di àtòbí, àwa tí a ti rà padà kúrò nínú ohun gbogbo tí ń bẹ nínú ayé, ẹ jẹ́ kí a rìn ní ọ̀nà rẹ̀, ká sì gbà láàyè nínú ayé wa. Mo gbàdúrà wípé agbára tí ó rọ̀ ọ̀fẹ́ láti rìn nínú ìfẹ́ Ọlọ́run ní ìgbà tá a bá fi ayé sílẹ̀, tá a fi dé ìjọba Ọlọ́run, Olúwa yóò fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a tẹríba ká sọ fún Ọlọ́run. Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ, fún ẹ̀kọ́ rẹ ní ti àṣálẹ́ yìí. Ẹ ń bá mi sọ nípa àwọn àbájáde náà lẹ́yìn àwọn ìdánwò ọlọ́jọ́ 10
ìdánwò ọlọ́dún mẹ́ta. Ẹ ń jẹ́ kí ó dé mọ́ fún wa nípa ohun tó ṣẹlẹ̀, nípa bí ẹ̀yin Ọlọ́run ṣe fi ara hàn ní ìgbé ayé àwọn ọkùnrin mẹ́rin yìí, bí ẹ ṣe fara yín hàn, bí ìwàláyé ṣe fara hàn, bí ògo ṣe fara hàn, ògo ẹ̀yin Ọlọ́run ṣe fara hàn. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ, Olúwa jọ̀wọ́ mo bẹ̀ ọ́ agbára oore ọ̀fẹ́ láti rìn nínú ìfẹ́ rẹ, agbára àti oore ọ̀fẹ́ láti kọ ohun gbogbo tí ń bẹ nínú ayé sílẹ̀, láti kọ àwọn àdédún ìgbà díẹ̀ tí ń bẹ nínú ayé sílẹ̀, láti kọ àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ tó ń bẹ nínú ayé sílẹ̀, láti kọ àwọn ayọ̀ ayédèrú, àwọn àṣeyọrí ayédèrú tó ń bẹ nínú ayé sílẹ̀. Agbára oore ọ̀fẹ́ láti tẹ̀lé ọ pẹ̀lú gbogbo ọkàn mi, láti fẹ́ ọ nígbà tó rọrùn, nígbà tí ó rọrùn. Agbára láti tẹ̀lé ọ, láti gbé àgbélébùú mi, láti máa tẹ̀lé ọ. Agbára láti máa gbé ìgbé ayé ìwà mímọ́. Olúwa gbé wa ayé mi ní àṣálẹ́ yìí. Má jẹ́ n rìn lòdì sí ìfẹ́ rẹ, má jẹ́ kí n kọ ọ̀rọ̀ rẹ. Olúwa dì mí mú. Àwọn ọkùnrin mẹ́rin wọ̀nyí wọ́n ṣe ìpinnu, ẹ sì ràn wọ́n lọ́wọ́ láti dúró lórí ìpinnu wọn. Wọ́n dúró nínú ìpinnu, nínú ìgbàgbọ́ sí ẹ̀yin Ọlọ́run. Olúwa ràn mí lọ́wọ́. Agbára oore ọ̀fẹ́ láti dúró ṣinṣin, láti mú ìdúró ṣinṣin mi nínú ẹ̀yin Ọlọ́run. Olúwa gbé wa ayé mi ní àṣálẹ́ yìí. Má jẹ́ n bojú wẹ̀yìn nígbà tí ẹ̀ṣẹ̀, nígbà tí àrékérekè ayé bá ń pè mí, nígbà tí wọ́n bá ń ṣẹ́wọ́ sí mi. Olúwa mú mi tẹ̀síwájú. Má jẹ́ kí n gbé ojú mi síwọ̀, gbé ojú mi kúrò nínú ayé yìí. Olúwa ràn mí lọ́wọ́ ní orúkọ Jésù. Àṣà sọ nínú ọ̀rọ̀ rẹ wípé kí a máa wo Jésù Kristi, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Olúwa mo ń wò ọ́ nísinsìnyí. Má ṣe jẹ́ kí n gbé ojú mi kúrò lọ́dọ̀ rẹ. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa fún mi lórí ọ̀fẹ́ láti sa eré ìje mi títí dé òpin. Ní ìgbà ìpè ìkẹyìn, Olúwa kà mí ẹni ilé ológo. Má jẹ́ fàyè yìí ba ọ̀run jẹ́. Orúkọ mi nínú ìwé ìyè, ní orúkọ Jésù má jẹ́ ó di àwátì. Olúwa ṣàánú fún mi. Má jẹ́ n jẹ́ oníwàásù ìgbà kan rí. Má jẹ́ n jẹ́ Kìrìsìtẹ́nì ìgbà kan rí. Má jẹ́ n jẹ́ olùṣọ́ ọ̀rọ̀ rẹ ní ìgbà kan rí. Mú ayé mi tẹ̀síwájú títí dé òpin ẹ̀mí mi. Olúwa ràn mí lọ́wọ́. Ẹ jẹ́ kí a sọ di àdúrà. Bàbá, ní orúkọ Jésù Ọlọ́run ẹ ṣeun, mo gbé yín ga, ògo ni fún orúkọ yín fún àṣálẹ́ yìí, fún gbogbo tí